ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Wásílà Ifásílà ìyàwó àyè tí wọn ìfúngàn wọn mọ orúkọ ẹ pé Fásílà náà ń pè so Ifásílà ò padà bọ̀ wá rárí òòṣà ìyàwó ní kàn máa do kàn máa fún lówó dídò yẹn ni wàá ní ìdá wọn wà lọ yọmọ lọmọ nítan justice for Deborah àwọn wèrè wọn pa Deborah àwọn wèrè pa Deborah ẹ jọ if you want àwọn ọmọ Yorùbá kí wọ́n dáwọ́ sí fún Wásílà ẹ bá wa kọ one ẹ bá fẹ́ kí àwọn ọmọ Yorùbá help Wásílà ẹ bá wa kọ kì í ṣe lórí péjì Yorùbá Wuyì o ẹ bá fẹ́ kí ọmọ Yorùbá help Wásílà ẹ bá wa kọ one ẹ bá support nǹkan tí ìyàwó àyí sọ wípé káwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan má dáwó kán fi àwọn ọmọ Mali àwọn ọmọ Senegal àwọn ọmọ Burkina Faso gbogbo àwọn ìlú wọn yẹn mi kí wọ́n tẹ àwọn ìlú wọn ẹ bá wa kọ two if you want àwọn ọmọ Yorùbá original kan fún Wásílà lówó ẹ bá wa kọ one if you say no wípé àwọn ọmọ Burkina àwọn ọmọ Mali nìkan nìkan fún lówó ẹ bá wa kọ two ẹ bá wa gbé sókè lórí fóònù. ìbáwo yẹ kú sẹ. ẹ bá wa káàbọ̀ sá o ṣe support káwọn ọmọ Yorùbá dáwó fún Wásílà. Wásílà tọ́ba ló gbọ́n sọ fún wọn pé wọ́n ń gbọ̀n ni tọ́ba ló kún sọ pé wọ́n ń kùn ni kò bá lè pé èèyàn tí ò jà ló máa ń lè jà kúrú èèyàn tí ò jà ló máa ń lè jà pátá. ìbáwo yìí. bàbá mi mo like Wásílà já jù wọn lọ. Wásílà já ọjà ọmọ pẹ́ ni. ó gbọ́ jù wọn lọ. ọmọ oró. ó já kùtùkùtù Wásílà yìí ṣe mùsùlùmí rárá. ṣé láwọn afá yẹn ibi tí ẹ̀fù táwọn máa ń ṣe ẹ̀fù àbòsí ni o ẹ̀fù àbòsí làwọn máa ń ṣe o Wásílà wọn lè rẹ̀ ẹ́ lọ́wọ́ àyà àfihàn gba pátá níbi àti bra. ẹ má sọ̀rọ̀ báyìí. táwọn bá ti lè gba pátá níbi ẹ̀ lọ bèèrè lọ́wọ́ wọn padà bá ìyá ìjẹni pẹ̀lú kó. bàbá yìí ṣe wá ń fọ pẹ̀lú ojú ẹ má fà sóòjà ẹ má sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fà jẹ tí ń fà jáde. àgbákò ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn. sẹ́rí ìwà Muhammadu náà ń wo. àfààní àni ọmọ ẹlẹ́yà máa nìyí. iye onítùmọ̀ bẹ́ẹ̀ ni mo nǹkan tí mo sọ sẹ́rí ìkan náà gbogbo àmọ́ra wa àjọ wà ní. àmọ́ra wa o tàbá ìlera wa. sẹ́rí ẹ̀pù tó fẹ́ ṣe yẹn ẹ̀pù àbòsí náà fẹ́ ṣe wọ́n fẹ́ lo ẹ̀pù yẹn láti fi against àwọn oníṣẹ̀ṣe ni. kìí pé wọ́n mú lílì rẹ̀ ṣe wọ́n sì mọ̀ pé Wásílà yẹn ṣe mùsùlùmí tó jinlẹ̀ lára tilẹ̀ because ẹni tẹ́ rí irun ẹ̀ tó ti tọ̀ tí ń tẹ̀ tẹ́ wá níyẹn ẹ wá ra ìdáàbò 1,000 lọ́wọ́ ẹ wá ní kó fi borí. ó lè change. who is fooling who? who is fooling who? tẹ́ rí mùsùlùmí èké ni wọ́n bí wọn ẹ̀yin lẹ́wọ́n sọ pé kéèyàn mú sàbòsí ẹ̀yin náà kẹ̀dẹ̀rẹ́ ẹ̀yin dandan báskẹ̀tì àbòsí lẹ́yìn ló gbé. báskẹ̀tì àbòsí ọmọ adágún. ilé wọn ló gbé. so àwọn ìkù yẹn tí wọn lè ṣe wọn lè pọ Wásílà wọn lè retí ẹ̀kọ́ kan o owó tó tọ́ fún yẹn bẹ́ẹ̀ wọ́n ti rí ìdílé mo ti rí fídíò kan tí kan ní wọ́n ti sọ pé ntòwò sí fẹ́ láti lẹ̀ yẹn. kí ló dé. lára àwọn àbá yẹn pàṣẹ wọ́n láti tó ti ní káfù kí ní yẹlẹ fáwọn ní àwọn káfù wọn lè kọ́ wọn lọ spọ́ọ̀tù mọ́. nìkan tí jáde pé n tó òun ti rí ọmọ ẹgbẹ́ ọmọ ẹ máa tọ́ ń bà lójú ọ̀nà. so àwọn tẹ̀sán lọ sí church. àwọn wá pẹ́ ṣe rí mùsùlùmí ṣùgbọ́n wọ́n mọ̀ pé wọ́n fẹ́ fi kí nìyẹn kí náà fi bá olóòlù jà torí pé ara ti ń ta wọn fọlọ́ọ̀lù ti jáde yẹn. wàláì tí wọ́n fi láìláwà ẹ wo ẹ̀yin àfáàlẹ́ Yorùbá àsìkò social media lọ́wọ́ yìí tẹ́ ẹ̀ bá ti sọ́ra ayé yóò padà bàjẹ́ tiwa lọ́wọ́ ni. sọ́rí sẹ́rí ìtàkùn mọ́ yìí eléyìí ń tẹ̀lé ń tọ̀rọ̀ ẹ̀rẹ́ àwọn tájọ́ mọ́ra gan láti fi sàrà wa tọ́ra àwọn kúrò gbogbo yín ẹ̀yẹ wọn bá ẹ̀yẹ wọn Sudan yẹn gbogbo yín. àwọn tí a ti mọ nọ́mbà yín ẹ̀rú mọ́tò mi a ti mọ nọ́mbà yín a ti mọ lẹ́yìn a mọ̀ yín tẹ́ lórí kúnnú yín. ẹ̀yẹ lórí kú yẹn na coming back to you guys wọ́n náà wọ́n ẹni tí ò bá ti tẹ́ lọ́rùn ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹlẹ́gbọ́n ni ilẹ̀ ẹlẹ́gún ni. despite pé ìyàwó yẹn ẹlẹ́yà ló bí èmi despite pé àfáà ló bí tí n bá dá àfáà tẹ̀mí nínú ọ̀yọ́ àfáà tó bí èmi nínú ọ̀yọ́ ẹ̀ lànà ilẹ̀ yìí kò ní ká fún wọ́n yín. ẹ má dàkọ̀ ọ̀bá yín o. sọ́jú ẹ̀yìn ti èyí tàbí ọkọ̀ mọ́ yìí ta
kò mọ̀ yìí nílẹ̀ Yorùbá yẹn kò ní gbá mi ó gbẹ̀yìn kó tún gbà sọ́sọ́ ṣé ló ń kú ní bóyá ni nílẹ̀ Yorùbá ẹni tó bá tẹ́lẹ̀ wò kàdúnà wà nílẹ̀ kánà wà nílẹ̀ lọ́tù wà nílẹ̀ ṣùgbọ́n wà lẹ́kọ̀ọ́ lọ. ẹ máa lọ Mali. ilẹ̀ lọ́wọ́ àwọn ọmọ onílù lọ́wọ́ ìgbọ́dọ̀ tẹ́wọ́ rí ẹsẹ̀ lọ́rin tẹ́ ńlá àwọn Yorùbá àwọn Yorùbá tó wà lọ́rin tẹ́ ńlá lé wọn lọ́wọ́ ẹ lè rí ẹsẹ̀ ń bẹ̀. ilẹ̀ Yorùbá láti Ògbómọ̀ṣọ́ wá sí báyọ̀ sáré bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ni. ẹ má tẹ́lẹ̀ sínú lọ́rin ìkẹ́kẹ́ ẹ má jẹ́ ńlá ẹ má jẹ́ àwọn tó orí ibú tẹ̀ sí káàkiri ẹ má sí káàkiri. we are waiting for you guys. tọ́wọ́ pé ẹ ti mọ̀ pé kí nìyẹn ọ̀dà ti bọ́ọ̀sì mọ́ lọ́wọ́ ẹ wá wọ́n lu yẹn ọ̀dì hódà láti mọ̀ bùrọ̀ àwọn yẹn náà ní wọ́n gbà wọ̀. ọbẹ̀ kó wa kó o lẹ̀ ọbẹ̀ kó àwọn ọmọ Yorùbá sínú ẹ̀wọ̀n. ẹ ní owó tẹ̀lé fi hàn lọ́wọ́ àfọwọ́ kóòtù owó kóòtù. Yorùbá wì ẹ fún wa ní ọ̀bẹ́tì Berlin mọ́ tó fún wọn kọ́kọ́ pé àwọn náà wù ní Berlin ní kóòtù wọn ní jábá. mo bízì lánàá ni àná mo fẹ́ gbọ́ àti bízì. tẹ̀sí pé ara wọn lè wọ̀ ara wọn wọ̀ lẹ̀. tó fún ẹgbẹ́ tó ti kúrò wọn. Berlin fọ́ wọn lẹ́pọ̀. wọ́n ní lẹ́gbàdùn àwọn olórí búkú dédé Yorùbá wù yìí inú bí mi ẹ̀rọ tó wà. ó dà ẹ ṣeun gan. a ní ẹni tó bá fẹ́ ka tó yí Yorùbá dáwó fún wa sílẹ̀ kán bá wa tẹ̀ 1 ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ kí Yorùbá dáwó fún wa sílẹ̀ bá wa tẹ̀ 2 àwọn arí èèyàn kan tó lè tẹ̀ 1 torí Ọlọ́run ẹnìkan Ajíbọ́lá bóyá obìnrin tẹ̀ níwọ̀n àbọ́kùnrin wọ́n tẹ̀ 2 yẹn á fẹ́ tó 500 times wọ́n ṣàn tẹ̀ 2 lọ ni wọ́n tó kọ 2 times 2 times 200 times kìíní kan wọ́n kọ yẹn wọ́n wá kọ 2 wọ́n ṣàn message tó ti kọ́mẹ́ǹtì lórí 2 yẹn á fẹ́ tó 5 million. Yorùbá wí, why are you speaking for Wasila? Wọ́n fẹ́ nà mí ní comment section. Ẹ jọ ìyàwó Margaret ẹ ṣé mo dúpẹ́ ẹ kébì nípa tó fún mi ní super sticker o. Ìyàwó Margaret ẹ ṣé o àpòṣe sàmúrà ò kì í gbẹ. Àpò yóò ní gbẹ o. Thank you so much, mo appreciate yín. Ọwọ́ yẹn máa lọ sókè. Ẹ bá wa sọ̀rọ̀ ṣé ká dáwọ́ fún Wasila. Ẹ kú iṣẹ́ mọ̀. Ẹ káàbọ̀ sà. Àwọn ìyàwó wọn tún ti ní kan sí báyìí. Ìyàwó wọn lẹ́kan. Irúṣòwò là ń ṣe. Wọ́n á mú tó jẹ́ pé sáìtì ìyá wá sí lábẹ́ máa wà lára àwọn àpá. Wọn ò ní irun. Àwọn onínú ta ni. Lókè o. Alábòsí ni wọ́n. Wọ́n á lè máa pẹ́ nìkan lálábòsí. Alábòsí ni wọ́n. Ọmọ ìjáàbù sísà wọ́n sáré lọ ra ìjáàbù wọ́n sáré kìbọ̀ lórí wọ́n tan kámẹ́rà wọn ní kó máa sọ̀rọ̀ kọ́bọ̀ wọn ò ní fún owó ẹjọ́ làwọn ní tí wọn ò lówó tó lè fi àṣìṣe àwọn wọn ò lówó ìṣerere owó ẹjọ́ ni wọn ò lówó ìṣerere owó ẹjọ́ ni wọ́n ní wọn ò lówó ìṣerere tọ́ba ti lu tọ́ba kọ́ dáwó fún akọ́wà fáwọn dáwó fún kó máa lọ sí Saudi kó máa lọ kó àbáyàwá. Kó máa lọ kó àbáyàwá Saudi, God bless you sir. Kó máa lọ kó àbáyàwá Saudi. Tó bá dẹ̀gbẹ́ tó náà bá dẹ̀gbẹ́ dá sí iṣẹ́ àlá kó máa bóyá kó máa kọ́ mọ́ṣáláṣí káàkiri. Bẹ́ẹ̀ ni ẹ bá wa fún lówó kó máa lọ kó àbáyàwá ní Saudi tó bá yẹ ti lówó tó kó máa kọ́ mọ́ṣáláṣí. Tàbí kó dálé kéwúlẹ̀ kó máa dálé kéwúlẹ̀ káàkiri. Ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀ lórí péjì yìí. Kó máa dálé kéwúlẹ̀ káàkiri. Tí àwọn fáǹsì. Tí ò bá lè lọ sí Saudi kó máa lọ kábàáyàwá. Ó dá ẹ ṣe. Alẹ́ ẹ ṣe. Ó kí ìyá ẹ̀gbọ́n máa múra lẹ̀, ìyá ẹ̀gbọ́n kó máa múra lẹ̀, ewé ló pò nìyẹn òun, kó máa múra lẹ̀ kí ìyá ẹ̀ máa múra lẹ̀. Àwọn sáìsì ìyá ẹ̀ wà ní ara àwọn àfà tó ìyá ọlọ́sùn kó lọ béèrè lọ́wọ́ ìyá ọlọ́sùn. Rabaraba ẹ̀ kò tí ì tán lára ìyá ẹ̀ sì báyìí, wọ́n yẹ ìyá dì í. Irú àwọn wo ni? Àwọn bẹ́ẹ̀ fún ọmọ dídó lọ. Irú àwọn òwúlẹ̀ wá ń sọ. Gbogbo ogun tó fi ń bá ẹ̀sùn láyé ọwọ́ wọn ló pọ̀ sí jù. Ọmọ tó wá rú ìyàwó Wasila náà, ẹ má sọ bẹ́ẹ̀. Kí Wasila díẹ̀ máa múra lẹ̀, àwọn àfá ń bọ̀, wọ́n ń bọ̀, àwọn sáàsì ìyá Wasila wà lára wọn. Tí wọ́n fún máa tí wọ́n fún ọ tí wọ́n fún yà. Ó dá ẹ ṣe, àwọn ọlọ́wà dúpẹ́ fẹ́. Wọn ò lówó kan tó máa fún. Kó máa lọ wáṣẹ́ fúnṣẹ́. Wọn ò lówó, àwọn àfọ́ ò lówó, owó ẹjọ́ ni wọ́n ní tiwọn.
ọmọládé oṣù bá wà mute bàbá wa yìí wọ́n fẹ́ fa sóòjà ní ìdẹ̀fẹ́ kan fa já ọmọládé oṣù bá wà mute ọmọládé oṣù wà mute wọ́n ti fẹ́ já sọ̀mọ́ mi lọ́wọ́ ẹgbà mi lọ́wọ́ bàbá yìí ẹgbà mi lọ́wọ́. olówó ṣe rere lọ́wọ́ owó ẹjọ́ làwọn ní tiwọn owó ẹjọ́ àti kọ́ bọ́mọ kan tó gba pátá wọ́n gba owó wàá síra wàá dàbò owó àtìyẹ. ó dà ẹ ṣe sà ọmọládé oṣù bá gbóhùn sókè bàbá wa ìtọ́ba fi wọ́n lẹ̀ wọ́n máa sọ̀rọ̀ dídò yẹn wọ 10 minutes. Àgbọ̀yìn background yọ ariwo wà bẹ̀. Àgbọ̀yìn sà, àgbọ̀yìn bá wa mute wọn. Ó dà ẹ bá wa mute. Bàbá wa tó ń sọ̀rọ̀ tó bá fi wọ́n lẹ̀, wọ́n lè sọ̀rọ̀ yẹn di 10 minutes. Ẹ bá wa gbóhùn sókè. Wọ́n yà pátá ń díẹ̀. Wọ́n gbọ́ pátá ń díẹ̀. Yorùbá wí èmi mo sọ́lìsì pé wá speaking on behalf of Wasila. Lánàá ẹ ṣe ṣó ti ọmọ Ṣéwù tí ó bú olóòlù ẹ tún wá ń sọ̀rọ̀ behalf of Wasila ló ṣé ẹ mọ̀ wípé nígbà tẹ́ bá ní kó máa dáwó fún ní ìsìn wọ́n yẹ̀yẹ́ wa. Àwọn akọ́lá fẹ́ dáwó fún o mo ti bẹ̀ pé ṣíkọ́ mo Yorùbá dáwó fún pé kọ́kọ́ tù. ẹ ṣọ́ra yín o Yorùbá wuyì ẹ ṣọ́ra yín o ọmọ Yorùbá wo ló ń dáwó fún ẹ rí bí ọmọ Ṣéwù ṣe bú olóòlù lánàá nígbà tó bá dáwó fún lónìí tó bá tún dọdún tó bọ̀ wọ́n á tún ṣe èyí tó ju bẹ́ẹ̀. Wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ wọ́n máa fẹnu tẹ́ńbẹ́lú àwa ọmọ kóòtù òjíire wọ́n á ní pé kò sí ó yẹ kí ó kú dànù ní God forgive me. Ọlọ́run ò ní jẹ́ kó kú má sọ bẹ́ẹ̀. tó mi sọ pé God forgive me Ọlọ́run ò ní jẹ́ kó kú torí gbogbo wa la bímọ wọ́n á máa yẹ̀yẹ́ wa wọ́n láti máa fi gbé titi wọn lárugẹ wọ́n tún wọ́n máa ń bẹ́ ká máa dáwó fún wọn. àti ìrẹ́ni tó tábàgàn mẹ́rin tó kọ 1 èèyàn mẹ́rin tó kọ 1 máa yíbò mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ìgbésẹ̀ pé ta wọlé tí wọ́n ń gbé tó ní wọ́n gbowó lọ́wọ́ òun ó yẹ kí máa lè gbẹ̀sẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ni Ọlọ́run dáríjì mi. ó dìgbà tí wọ́n bá ṣe fún ìkan nínú wọn tó wá gbé tí àwọn mùsùlùmí ẹgbẹ́ tó gbé wọn dìgbàdìgbà padà wá sọ́dún oníṣẹ̀ṣe tí gbogbo ajé fojú rí tó bá bí wọn re káwọn lọ bọ́ta nígbà tí àwọn alágẹmọ bá fẹ́ lọ sí ọ̀dọ̀ ilé agẹmọ. Àbí kankan ló lọ sí junction Ìjẹ̀bú-Òde nígbà yẹn tó fẹ́ lọ jí Kini wọn gbé ẹ̀rí nǹkan tí wọ́n tí òòṣà yẹn tó fojú ẹ̀ rí níta gbangba in the public. Ó dìgbà tó bá ń ṣe bẹ́ẹ̀ fún wọn kára wọn tó balẹ̀ ẹ ṣọ́ra yẹn má promote ẹ̀ owó òṣìwò ló ń dá fún táwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ dáwó fún. ẹ ní sùúrù ìyàwó tó fẹ́ jà nísìn ọlọ́mọ ẹ̀kẹ́ nà mí lórí péèjì nǹkan tí mò ń sọ ni pé ẹ ti múra ìjà báyìí nǹkan tí mò ń sọ ni pé ọmọ Yorùbá ẹ lè ní ká má because ó jẹ́ Adéọlá mo ní ọmọ Yorùbá tó bá fẹ́ dá owó fún kí tí kò mọ̀ Yorùbá dáwó fún bá wa kọ́ bá wa. fi ṣe aṣọ́bò lórí. a ní ẹni tó bá fẹ́ kí Yorùbá dáwó fún kókò tù. ẹni bá fẹ́ kí Yorùbá dáwó fún. ẹ wo bí ọmọ Ṣéwù ṣe bú olóòlùlá ṣára títí yóò bù má ṣọ ni. ara mi ò bù má ṣọ ni wọ́n lé pé. wọ́n yẹ̀yẹ́ àwa wọ́n wá fẹ́ máa fi ká máa dáwó fún ọmọ Yorùbá wo ló fẹ́ dáwó fún to hell with ọmọ Yorùbá tó bá dáwó fún. Ògúndé àwọn ìyá fàájá àwọn ìyá Kini máa ń fàájá tí ìyá yìí bá rí mi lójú kojú pẹ̀lú sọ tí mò ń ṣe kí ilẹ̀ lẹ́yìn kan lè ṣe fún mi ná tí ìyá yìí wà yìí àwọn Yorùbá ò gbọ́ náà àṣẹ o àwọn Yorùbá ò gbọ́ nǹkan kan wọ́n ti gé sí wọn lọ. Hello à ń gbọ́ yín mà. Hello ṣó ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni mà. pẹ̀lẹ́ kúṣẹ́ takuntakun náà á dá wa láre. àṣẹ Èdùmàrè. àní ṣe náà ṣe nù. àṣẹ àdé gbé gbogbo alékè ọ̀tá ilé ọ̀tá òde. àṣẹ. àwọn ọ̀rọ̀ Gani Adams kì í ṣe program táwọn wo yìí ni mo fẹ́ sọ. ṣé wọ́n pé wọ́n ti jáde táwọn náà ti ń ṣe mọ́fì oríṣiríṣi nínú. káwọn Gani Adams ẹ bá mi ṣe ẹṣẹ́ ní fíìmù wọn sí mi ó yá bóyá máa dùn. ọ̀dọ̀ gbàgede ní mo bá ti rí wo program. àwọn yẹn. àwọn ọmọ yẹn ti jà àwọn ọmọ Gani Adams ti bọ́ síta o wọ́n láwọn náà ti mẹ́ni kan wọ́n ti mú bá wọ́n ti má wò. ẹ kò sí wàhálà jẹ́ kó máa mú mi sọ. wọ́n sọ di nǹkan tí yóò pààyàn ẹkún ni mò ń sun bó ṣe ṣe nígbà mò ń wo àwọn oríire tí mò ń gbọ́ interview tó ń ṣe táwọn tó tún ṣe fún wọn tó donate fún wọn orí mi dẹ̀ ń wú làwọn fi ṣeré náà fi ń ṣe ẹlẹ́yà torí owó tí onírìṣà fún Gani fún Sunday Igboho ogun yẹn mú wọn
ó dẹ̀ máa mú wọn pa ní lórúkọ ẹ̀jẹ̀ Jésù. a lè ṣe tí wọn lọ ẹ ká máa ṣe pàgọ́ wá síra lọ lọ́wọ́ àwọn òní tó bá mú mi wọn ẹjọ́ tó bá mú mi wọn náà wọn kí lè máa ṣe fún mi lọ́wọ́ wá síra ẹnìkan náà máa gbá mi níkò lórí ẹnìkan láti pa mọ́kù láì ní ìyá láì ní ẹgbẹ́ bí ọmọ òrukàn ní mímì níyà mi ní bàbá ẹ máa dùn mí lọ́wọ́ àlùpà mọ́kù lọ́wọ́ wá síra kí ni mo ṣe mo ní ẹni tó bá fẹ́ ká dáwó kí ọmọ Yorùbá dáwó fún wá síra mo ní kókó 1 ẹ̀yin tó bá fẹ́ pé àwọn ọmọ Fúlàní nìkan dáwó fún mo ní ẹ̀kọ́ 2 ẹ wá ní tẹ́ bá gbá mi mú lórí iṣẹ́ tí mo ṣe máa lù mí lálùpà mọ́kù àṣà ò Yorùbá wuyì. sá. ẹ má fún ọmọbìnrin yẹn lówó ọkọ. mi ni mo fẹ́ fún lówó ọmọ ọ̀dọ̀ lèmi ń ṣe níbi bíi ni. ẹ bá tó dàbí ọmọ tó da yín lẹ́bi lọ́jọ́ sí. èmi ò ní mo fẹ́ fún lówó mo lèmi ti rówó ẹgbàá lẹ́nu. ẹ má fọmọ yẹn lówó kankan bó bá máa sọ́fà kó sọ́fà bí ìyá ẹ bá máa sọ́fà kó sọ́fà bí ìyá ẹ bá máa dẹni tó máa gùn bí ẹ ṣe pẹ̀lú àwọn mùsùlùmí yẹn ẹ yọ̀ǹda obìnrin yẹn àti ìyá ẹ jẹ́ kó máa bá tiwọn yé kiri ẹ jọ ẹ jẹ́ ká jọ túnlẹ̀ Yorùbá ṣe ẹ jẹ́ kó jẹ bí àwọn bàbá olóòlù tó bá lè dá owó ẹ padà kó dá padà lé wọn lórí kó wá gbígbà Ọlọ́run wà pẹ̀lú wa. ọlọ́mọ ẹ̀kan lórí iṣẹ́ òyìn lẹ́yìn kádúpẹ́ fún àwọn irúmọlẹ̀ tó ní kí Ṣáínà ṣe fóònù kó wá fi kọ́fà sí ọ̀rẹ́ ìtàn ìbọn àkàmì ẹ̀rọ ọmọ máa sá mi nígbà tí lè nìyí ọmọ kí lórúkọ ẹ bá wa gbóhùn sókè kí ni mo ṣe mo béèrè advice ni mo béèrè wọ́n fẹ́ nà mí tẹ́ bá nà mí sí kí la máa sọ báyìí tẹ́ bá nà mí kí la máa sọ mo béèrè advice ni bá wa gbóhùn sókè. ọmọ aládọ̀sán ṣẹ́ ti wà níbi tí ẹ ti lè sọ̀rọ̀ sílẹ̀. ẹni bá wa gbóhùn sókè ẹni tó bá ti ẹkún lásìkò yìí ìyàwó adíkẹ́ tó bá ti sẹ́ndì kí ló kẹ́ àtìmẹ̀ má gbé sókè mọ̀fọ́ lọ́wọ́ bàbẹ̀ má jẹ́ kán report page mi. ẹni tó bá ti sẹ́ndì àtìmẹ̀ ẹ bá gbé sókè sà ń gbọ́ ní sà. ṣe ní àkọ́kọ́ mo kí gbogbo ẹni tó wà lórí ètò ẹlẹ́ẹ̀kejì ṣe rí ọ̀rọ̀ wá sí láti mi fẹ́ dá sí kò pọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní òfin ò kí ń pààyàn òfin ò kí ń pààyàn fẹ́ tó bá létí tó bá ti ṣòfin ìlú pé ìlú yóò fẹ́ kan báyìí ẹ má rúwó òfin ta ló rán ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ ń sọ lọ́run nígbà tó ń sọ̀rọ̀ ń sìn pé káwọn èèyàn kan ṣàánú òun kan ṣàánú ìyá òun ní gbogbo èèyàn àti kírísítẹ́nì kí ló kan kírísítẹ́nì pẹ̀lú ọ̀rọ̀ wọn ṣé àwọn mùsùlùmí ṣé wọ́n fẹ́. ó wá dọ̀rọ̀ wàhálà ń sìn ẹ wá ń pe kírísítẹ́nì náà sí ṣé wọ́n fẹ́ràn kírísítẹ́nì ni. àwọn náà padè bóra. àwọn mùsùlùmí kí wọ́n lọ dá wàhálà wọn gbé wá sí lákẹ̀dẹ̀rẹ́ náà ṣe bí mùsùlùmí náà mùsùlùmí náà ti dé kọ́ ṣe ti dé fún kò sí ìrànlọ́wọ́ tó máa ṣe fún wá sí lẹ́yìn pápá tẹ̀wọ́n náà máa rán lọ sí Mẹ́kà òun àti ìyá ẹ̀kọ́ dẹ̀ máa múra lẹ̀ àwọn àáfàá máa fẹ́ wọn ìyá ọlọ́ṣun náà wọ́n fẹ́ ìyá ọlọ́ṣun wọ́n máa fẹ́ wọn àti ìyá ẹ̀ kò sí ìrànlọ́wọ́ kan tó máa ṣe fún wá sí láò ṣẹ́rí tó bá ń sọ̀rọ̀ pé fẹ́ dáwó Yorùbá wuyì ojú àánú yín ti pọ̀ jù ẹ lè dáwó fún lápò ara yín o ẹ̀yin ọmọ Yorùbá mi ní kẹ́ má dáwó fún o ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín bóyá kó lọ tún fídíò ẹ̀ ṣe kó má pe kìrìsìtẹ́nì sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn o torí kìrìsìtẹ́nì ránṣẹ́ wọn ọ̀dẹ̀fẹ̀ kan mùsùlùmí ọ̀dẹ̀fẹ̀ kan láti kìrìsìtẹ́nì ẹ yọ kúrò ń bẹ̀ ẹ jọ ń tọrọ Ọlọ́run torí pípa kọ́ pa nàṣàrà lẹ̀ ń wá kiri ó wá délẹ̀ ẹsẹ̀ wá pé kọ́ pa Yẹhudi kọ́ pa nàṣàrà. ẹ lọ dá wàhálà yín gbé ẹ má pe kìrìsìtẹ́nì sí o nígbà tí wọ́n ń ṣe ṣebí wọ́n announce pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí olóòlù máa jáde ẹjọ́ ta ló ti pé kó jáde ta ló ránṣẹ́ tó bá jẹ́ kìrìsìtẹ́nì ni kí ní ìṣẹ̀lẹ̀ sí àmọ́ táwọn mùsùlùmí máa ṣe tán bá jáde àmọ́ bó ṣe máa jáde wọ́n máa ṣe ẹ̀yẹ wọ́n lè ní tó bá já wọn ni olóòlù lè má wọn agbára ẹ̀ ò ká wọn ṣùgbọ́n nǹkan tó bá ti pè ní èèwọ̀ ìlú ẹ jẹ́ ká pa èèwọ̀ mọ́ kọ́ lọ dá wàhálà wọn gbé ẹ má pè kìrìsìtẹ́nì sí ẹjọ́ tó lọ lọ́hùn o kò sí tó kan kìrìsìtẹ́nì ò torí ẹ̀yin àti kìrìsìtẹ́nì ọ̀tá ni yín o Yorùbá wuyì mi ni ẹ má dáwó fún ẹ lọ dá fún. kí ló dé tẹ̀ ń dárúkọ mi Yorùbá wò ṣé mi mú ẹ ní sùúrù ẹ ní fìdí gbí lọ́jọ́ kìíní àtó lẹ gbé òun lọ sí Libya kò tí ì kọ́ yín lọ́gbọ́n àbí ẹ kọ́ntínú wá sí láti yẹ ẹ máa múra láti ṣe nìka ìfáwọn àfà àwọn àfà lè ràn lọ́wọ́ ṣóyè yín wọ́n lè ràn lọ́wọ́ tó bá ti lè fẹ́ wọn wọ́n ràn lọ́wọ́ ẹ máa gbọ́ pé ràn lọ́wọ́ ìyá ọlọ́ṣun kí lẹ gbọ́ nípa ẹ̀mọ́ rabaraba ní àgbọ̀n kan pa ìyá ọlọ́ṣun mọ́ wá sí
lágàn fún rẹ̀ ṣé ẹ̀rí gbójò yọ lọ́sùn ni ó fara jọ yọ ó fi mú yes imú ẹ̀jọ̀ imú yọ lọ́sùn àtọ́jú wa ó jọ yọ lọ́sùn so ìyọ oníkùnrin ní kì í ṣe yọ lọ́sùn bá wà láàmú kan lọ torí ṣẹ́rí kan tó bá ti pè ní òfin ìlú ò bá jẹ́ kírísítẹ́nì ò bá jẹ́ mùsùlùmí pamọ́ ni bíbélì wa kò sọ fún wa pé ẹ̀ṣẹ̀ àgbàǹgbà fi ti kísárì fún kísárì ní bíbélì sọ òwe dẹ ní òwe ló pa ṣóyé. bàbá wa ń jẹ́ mọ́ wípé àwọn àfáà tí wọ́n ń bọ̀ tà tí wọ́n sọ wípé bí tójú làdé yìí wọ́n ní kọ́lọ́ olùkọ́bìnrin má jáde ẹ bá wa bí àwọn àfáà yẹn pé bí tójú làdé yìí kí ló yẹ tí obìnrin ò lè líìdì irun jímọ̀. kí ló mú àwọn ẹni sùúrù ẹ gbàgbé gómìnà ò lè líìdì kí ló mú àwọn nígbà tí wọ́n sọ pé níbi tójú làdé olóò kí ló mú àwọn tí wọ́n kó àwọn ìyàwó wọn lọ́jọ́ yẹn kọ́ lọ pàdé olóòlù. àwọn tó pé tójú làdé yìí ó yẹ kí Yorùbá ti stop o pé kóbìnrin má rí olóòlù bẹ́ẹ̀ kí ló wá mú àwọn àfáà tí wọn ò sọ pé ibi tójú làdé yìí kí obìnrin máa jẹ lè mọ́mù tó máa kírun jímọ̀. àwọn obìnrin wọn ò lè lídìí irun wọn lè máa kírun kí ló fà á. kí ló fà á. ẹ̀yìn náà kó wọn sí. ẹ̀yìn náà kó wọn sí. nínú kírísítẹ́nì ń sìn àwọn obìnrin tó ń ṣe pásítọ̀ àwọn obìnrin tó ń ṣe wòlíì iwájú ló wà àwọn ń pàpọ̀ làwọn káwọn obìnrin wọn sí. so wọn fẹ́ pa òfin sáúdí rẹ wọn fẹ́ pa òfin tiwa rẹ dé play ẹ fẹ́ kú ẹ ṣe nǹkan bàbá mi. mo sọrí. ẹ má bínú ẹ lè tún pè padà ìyàwó ní kìí ṣe fẹ́ sọ̀rọ̀ ni. First of all, I send a request, send at me. How many times in my comment section? I'll bring it up. To send at me. Sherry, Iyawa, I want to boy anything. Inú ń bí àwọn ọmọ Yorùbá sí àwọn wèrè yẹn. So àwọn fans mi tó ń bú mi. Comment section lórí YouTube wọ́n ti fẹ́ bú mi pa. Mo ka comment wọn lórí tí mo fi ṣe show. Bẹ́ẹ̀ ni mo gbẹ́nu sókè tí mo kà ń bẹ̀ yẹn. Mo ń wò mi gbọ́ wọn lórí TV níbẹ̀ mo ka comment wọn. Wọ́n ti fẹ́ bú mi lórí YouTube. Ẹnìkan tó bá mú mi ó máa fa ohun mi yọ. Láì ṣe pé mo jalè. Láì jí pátá. Àmì TikTok wọ́n ti bú mi débi wípé ẹnìkan ló máa tó bá mú mi ó máa fún mi ní ìkó mẹ́wàá àmọ́ tẹ̀mí kò mẹ́wàá lórí orí yẹn ìdá sórí kékeré yìí tẹ bá tẹ̀ kó mẹ́wàá sí kò ní jìn àmọ́ máa fà mí lọ́rùn yọ ẹnìkan ló máa lù mí lábì pamọ́ òkú torí Ọlọ́run èèyàn kan pé ló láìkì mi dáàdì mi nìkan bàbá mi Ṣọlá Jọmbú àwọn nìkan ló láìkì mi wọ́n ní please forgive my lovely sister Yorùbáwùyí àwọn nìkan wọ́n ní she means well bàbá Ṣọlá Jọmbú láti ilẹ̀ àwọn bàbá mi nìyẹn látàyè orí Facebook àwọn nìkan náà láìkì mi àwọn nìkan náà ń bá mi bẹ̀bẹ̀ wọ́n ṣáà ń bẹ̀bẹ̀ mi please forgive Yorùbáwùyí YouTube èmi àti ní lẹ́nu a máa dáwọ́ fún wa sílá ẹ lọ mọ́lọ́pàá wa máa dáwọ́ fún wa sílá ẹ bá wa gbọ́n sókè akẹ́kọ̀ọ́ máa gbé wà lọ́wọ́ mi. ìyára ní dáwọ́ fún wa sílá lápò ara yín Yorùbáwùyí ẹ lọ dá fúnfúnra yín ẹ lọ ṣí go fọ́ọ̀mù fúnfúnra yín ẹ má pa àwọn ọmọ Yorùbá bínú láwọn ò dáwó ẹ fẹ́ bàá fọ́ọ̀sì mú wọn ni. ṣé ó yẹ kó máa nà mí kí ló máa nà mí fún ẹ máa nà mí. ẹ̀yin náà mo máa ká sọ̀rọ̀ oníkálukú yín máa. wọ́n ní wọn ò fẹ́ nǹkan tó bá wà nílùú tó ló bá sọ pé wọn ò fẹ́ nǹkan ọba ò ní fi tipátipá ṣe wọ́n náà fẹ́ nǹkan ẹ̀yin náà bọ́lẹ̀ ń bẹ̀. ṣé ìwé yẹ kẹ ẹbẹ̀ mi ni pé kí n bọ́lẹ̀ ń bẹ̀ ẹ yẹ kẹ ẹbẹ̀ mi ni ẹ wá tó ń ṣakọ mo máa ká sọ̀rọ̀ gbọ́ ìfáǹsì mi máa wọ fáǹsì máa mówó yín máa sí ló fọ́ mi. ìyàwó àwọn àfáà ti lé mẹ́ta nìyẹn. ẹ ṣe àwọn olùwà dúpẹ́. ẹ̀yin náà ti kúnyàwó àwọn àfáà nìyẹn ẹ jókòó síbẹ̀. ẹni pé. mo ní pé ẹ̀yin náà ti kúnyàwó àwọn àfáà nìyẹn ìwásí láti yẹ ẹ̀ ní tẹ́lẹ̀ ẹ̀yin náà ti kún wọn ẹ jókòó bẹ̀ wọ́n ní wọn fẹ́ nǹkan ẹni tipátipá. ṣe bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ẹ lọ kówó fún kẹ́ ẹ dá 100 million fún àwọn àfáà yẹn gbà lọ́wọ́ ẹ̀. so ẹ̀yin tẹ́ jẹ́ old fan mi ẹ̀yin lè sọ̀rọ̀ Yorùbá ìsinmi ẹ má wọrí àìmọ̀ èèyàn tí máa wá sí Nàìjíríà tí máa wá sí London gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi lẹ́nu ẹ má kí mi o tẹ́ bá kí mi wàhálà lẹ́ ń wá gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi ẹ má kí mi o tẹ́ bá kí mi wá sí London tẹ́ bá kí mi lè kí mi lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí èmi àti mo ti block anybody èmi kan tẹ̀ tí wá bínú báyìí ẹ bá gbóhùn sókè ń bí mi màá mi gbé ìtẹ̀ka rẹ̀ wá gbèjà mi. Bọ̀dá Àdìsá wà. Ẹ máa lọ́ mi létí tèmi. Màámi, ẹ support mi torí Ọlọ́run. Mo mọ̀ pé yìí nífẹ̀ẹ́ mi.
ẹ ṣe nǹkan tó dùn mí lẹ́nu. má ní ẹ sọ̀rọ̀ tó dá mú mọ̀ pé ẹ lọ́ọ̀bù ní ìwúre tó bá máa jáde láti ẹnu yín ẹ jẹ́ kó máa jẹ́ fún ọmọ Yorùbá ẹ má máa ṣèwúre fún àwọn ọmọ àfìtọ̀wọ́ ẹni wọn ó dùn mí gan ẹ sọ pé ẹ kó ti ẹ̀ràn tí ìjẹ́ ẹ̀ á jèrè ọmọ ó dùn mí rò tó bá jẹ́ ọmọ ọkọlọ Yorùbá ẹ ní àìsàn àti súre fún ṣé ẹ mọ bí ìwúre ẹ lọ. network tó pẹ́ ń bínú network yóò sọ̀rọ̀ dáadáa. sọ pé ìwú yìí kò ń ṣe pé ìwú yìí kò ń ṣe pé ọ̀rọ̀ tẹ̀lé tó bá mọ tó ń jáyé láàyè. kankan nílẹ̀ Yorùbá àwọn ilé kò ń ṣe wúlí lè máa fẹnu níwúre fún ẹni tí ò ṣe ọmọ Yorùbá ìran Yorùbá ní kí máa fẹnu níwúre fún ẹni tó pèlè ọgbọ́n ẹ̀ǹkẹ́ òfin tó kan ọ̀tọ̀ ní gbogbo tí ń jọmọ Yorùbá tó bá jọmọ ọkọ Yorùbá. olùpẹ̀ ẹ̀ ṣe kí ni ti ní àbọ̀ rẹ̀ ṣé kí wọ́n dáwó tàbí kí wọ́n mẹ́ta kókò tí wọ́n lọ bá àwọn máa fi tọ̀wé rí ìwọ̀n kan dáwó fún tó máa fẹ́ dáwó fún ó dẹ̀ kú mọ́ra fọ́nrán oríṣiríṣi wọ́n àwọn agbára wọlé wọ́n máa gbẹ̀yìn wọlé wọ́n kúndó yẹ ọ̀dọ́mọdé ìyá ni wọ́n odò òde àwọn ẹgbẹ́ ní sẹ́dẹ̀. irọ́ burúkú ti bá yé wọn jẹ́ irọ́ burúkú ó bá yé wọn jẹ́ látòkè títí dé sàlẹ̀ irọ́ burúkú ó bá yé wọn jẹ́ àwọn lalábòsí àwọn lalágàbàgebè àwọn olóde àwọn olóò ti gbé àwọn ilé orí wọn ni wọn gbé máa dá ní pátá èyí tó kàn mọ́ Yorùbá pẹ̀lú pé bóyá sọdáwó fún ẹ má jẹ́ kí n gbàdé ẹjọ́ pé Ọlọ́run ayé gbàgbé wá síná o máa ṣẹjọ́ wípé òní ṣẹjọ́ yẹn kò sí nǹkan tó jẹ́ gbogbo tí jẹ́ ìran Yorùbá àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ló fẹ́ bá a ṣùgbọ́n wọ́n wá ní ká dáwó gan ta máa fi gbé lọ sí kọ́ọ̀sì ìwé mi kan ìbíbí mi ní nílò ya owó ìfúnlọ́mọ́pẹ̀ máa lọ yá máa fi owó síbẹ̀ olóòlùgbẹ́ wá fẹ́ ṣẹjọ́ báyìí olóòlùgbẹ́ wá fẹ́ ṣẹjọ́ ọmọ Yorùbá fẹ́ ṣẹjọ́ ó yá gbogbo àjọ wa tẹ̀sùbọ̀ kó tó ṣe ètùtù wá síná kí ló dé tí wọ́n àpá àwọn òjáde kí ló dé tí wọ́n jáde kán tó ṣe ètùtù wá síná kí ló dé tí wọ́n ti jáde before them ó sì ṣègbà tí wọ́n ti ṣe ètùtù fún tán náà ẹ̀ṣẹ̀ wá ń jáde pópòpó àwọn olè gbòjìgà ọ̀fọ̀n olè ọ̀làlẹ̀ náà fọ̀n gbogbo wọn láti olórí wọn títí dé ọmọ ìsàlẹ̀ wọn olólùfẹ́ ṣẹjọ́ olè burúkú ni wọ́n gbogbo dáméjì tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá kábáníkà máa wò ká máa wọ̀nyí lépè àwọn ọmọdéọmọ yóò lè gbọ́n bẹ̀ lásìkò ní àwọn alálẹ̀ wà lójú iṣẹ́ wọn ń ṣiṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ọkọ̀ ilẹ̀ Yorùbá ti gbà síra ẹgbẹ́ olóògùn tó ń ṣe ti bàbẹ̀ ní fún gbogbo ẹgbẹ́ olóògùn ìṣẹ̀ṣẹ̀ gbogbo ìṣẹ̀bálẹ̀ ìran Yorùbá owó ẹgbẹ́ olóògùn tó ṣèbàdàn nìkan lónìí àmàdáwọ̀ àmàṣẹjọ́ káwọn náà wà lọ dájọ́ kan lọ ṣẹjọ́ olóògùn náà dẹ̀ ṣe kí wọ́n gbìjà ara wọn pé wọ́n fún láyọ̀yọ̀ ni pé àwọn òṣèlú ààrẹ náà làwọn ni tó wá jẹ́ pé àpààyàn pé ẹ pa tó bá ti náà ṣe síláàmù mọ́ ọ̀rọ̀bìnrin yẹn sì ní síláàmù tó bá jẹ́ pé omi wọn ni wọ́n ti pa. tó ẹ pa wọn ni wọ́n ti pa o àwọn tó pa Deborah. wọ́n pa Deborah kò sí tó torí ẹ̀ ṣẹlẹ̀ pẹ́kẹ́ òtórí ẹ̀ nìdọ́lá tó lè pa wọn ni wọ́n ti pa pẹ́kẹ́ tẹ̀mọ́tẹ̀mọ́ ti ṣe pé kìíní kékeré ànábì ní apá rẹ̀ ìsìláàmù ní apá ní pé ìsìláàmù ìwọ náà lẹ́tọ̀ àti wà láyé mọ́ ọ̀tá rẹ̀ mọ́ làwọn bàbá ńlá tàwa. mo lè gbọ́ káfà kan náà sọ pé ẹ tó máa bóun kọ̀m̀pìlìtì pé kọ́ máa àlùkùránì ànábì má lùkùránì wa àwọn rà lùkùránì kà ẹ tó máa bóun kọ̀m̀pìlìtì ó máa gbé ìwé títí ẹ̀ náà jáde ní tí àwọn bàbá ńlá wa ní. ṣé yẹn gbádùn ni ọmọ Málì ni nà ó yẹ kẹsàn-án kọ́ ọmọ Málì ni nà ẹ lọ sórí Google ẹ lọ tẹ orúkọ sórí Google. wọn ní tó ayélàgbé ìjọkiri ọ̀nà ẹ má máa ṣe nǹkan tó máa mú àwa yẹn tó ṣe ànífẹ̀yìn ìjọ 100. kò sí wa èmi ò máa fi ìwúre yẹn ló bí èmi nù o ìwúre tẹ́tẹ́ sọ yẹn òun ló bí èmi ẹwúre fún ọ̀ràn Yorùbá ẹwúre fún àwọn ọmọ Yorùbá tẹ̀lé òkú bẹ́ẹ̀ lọ aṣojú Ọ̀ṣun lọ́wọ́ ẹ ṣe àwa lè wá dúpẹ́ ìyá wa ní kí ẹ gbóhùn sókè àwọn kan ní ọlọ́kì ọ̀dẹ ni wá sí láti wá ṣe ráyè nì ẹ ti ráyè nì ọlọ́kì ọ̀dẹ ni wá sí láti wá. mo ń jà lọ́wọ́ Odùduwà àtàrà ìfún ẹ lè máa blọọkì mi bí wọ́n ti blọọkì mi mo ti blọọkì everybody tó wà lórí péjì ilé mi lórí ṣọ́ọ̀tà ń ṣe mo ti blọọkì everybody. Because the way tí àwọn ọmọ Yorùbá ṣe sọ̀rọ̀ àwọn ìyá wa ṣe sọ̀rọ̀ àtàwọn bàbá wa mo rí pé Islam ti cast Islam ti jóná nílẹ̀ Yorùbá. ọwọ́ aláwọ̀ bá jù. ó ti lọ because ṣe kíní yìí tí wọ́n ní pé kí ni. ọwọ́ bá Yorùbá wù yí lẹ́nu. Islam gan bí mi ìmọ̀ mo ṣe lè sọ wọ́n ń gbà
bóyá sexual kìíní náà ni mo ṣe sọ. ẹ má sọ òyìnbó tó máa fi gbé wa wálẹ̀ wọ́n lè dóbọn ẹ máa sọ pé wọ́n lè dóbọn lè máa sọ. ẹ jọ ẹ̀yin tẹ́ wà lórí show ṣé tẹ́ wà lórí Facebook àti TikTok YouTube ṣé ń gbọ́ wa lórí TikTok yìí o. ẹ pè directly ìyàwó ní kí ẹ pè direct call yẹn ló máa ń yàwó èèyàn wa lára TikTok wa àmọ́ tó ń ṣe ẹ pé wọ́n pa wa táàpù ni so mi ò ṣe TikTok yẹn mi ìfẹ́ gbé iṣẹ́ náà TikTok. ẹ káàsán mọ́ ọ̀yà. ẹ pé ní àsìkò yìí so lórí péjì mi ò ní ẹ tó nífẹ̀ẹ́ mi kò tẹ́ tó lè support mi kò sí wàhálà. ohun tó ṣẹlẹ̀ sí ìbọn pé kẹ́kọ̀ọ́ tó ń bẹ́jẹ́ kẹ́rù lọ́rọ̀ àwọn tó kọ̀ sáyẹn àwọn Muslim yìí ń sìn ṣé wàá mọ̀ so nǹkan tó ń ṣe fún wọn nílé kéwù sí wọn ti fẹ́ mọ̀ Quran wọ́n ti fẹ́ mọ̀ fi Quran búra fún ọ wípé ẹ tó bá ti lè parí lé. ẹ tó bá ti pèlè ẹ̀kan ẹ stop ọmọ àpè yín padà ẹ tó bá ti pèlè ẹ̀kan ẹ stop ọmọ àpè yín padà à ń gbọ́ yín sà wọ́n ní pé kí ni à ń gbọ́ yín sà. Hello à ń gbọ́ yín sà. ṣé ń gbọ́. à ń gbọ́ yín. Hello à ń gbọ́ yín ẹni kí ni tó ń ṣe nílé kéwú nísìn kí náà ń ṣe. àti pé sì òkè wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé kí ó sì tó wọn bá wọn fi Quran wọn fẹ́ wọn fi búra fún wọn tó ń kẹ́kọ̀ọ́ lé kéwú pé òkè àsìkò tán bá ti lè parí ilé kéwú wọ̀nyẹn tí wọ́n ní fẹ́ máa sọ àṣírí nǹkan tó bá wà nínú Quran tí wọ́n ní fẹ́ pé wọ́n lè mọ̀ sọ́sítà. Wow. Ẹ tó sọ̀rọ̀ yẹn sì yẹn fi yé òkè nígbà tí yẹn délé kì yẹn sọ fún bàbá ẹ̀ pé kọ́ bàbá náà fẹ́ ti fún ọ nílé. Yorùbá ṣe ń gbọ́ inú ìdèkùn tó fẹ́ gbá àwọn ọmọ wa sí bàbá wa bá wa túbọ̀ yẹn sọ ká rìkọ́ọ̀dù ẹ̀ ẹ bá mi rìkọ́ọ̀dù ẹ̀ o. So wọ́n ṣáà ní pé òkè gbà tí wọ́n fọyín gbà tó délé ló fi bàbá ẹ̀ pé à nǹkan bàbá náà fẹ́ mọ̀ ṣe fún ọ nílé kí wọ́n fẹ́ mọ̀ fi Quran láti mọ̀ fi búra fún ọ pé tábà ti lè parí Quran tábà ti lè jáde pé nǹkan tó bá ti wà nílé kéwù pé nǹkan tó bá ti lè kọ́ nílé kéwù àti nǹkan tó wà ní Quran pé tó bá parí ẹ̀ pé wọn ò nílé máa sọ síta. Ìgbà tí ẹ̀dẹ̀ wà délé náà tó sọ fún bàbá wa ní pé pé ìgbà tó ń bẹ̀rẹ̀ lé pé ìgbà tó ń lọ fi bẹ̀rẹ̀ pé wọn ò sọ orúkọ bẹ́ẹ̀ fún wọn náà pé báwọn láti wọn máa búra pé ìyẹn ò sínú Quran pé kọ́ máa fi ọ̀rọ̀ búra nǹkan kan. Then bàbá wa ní pé kó máa tẹ̀lé lọ sí ilé kéwù. Ìgbà tí bàbá máa délé kéwù náà ìyẹn wá ní pé ó dà pé àfáà yẹn ní ó dà pé ó dà pé àfáà yẹn ó ní quotation kan tó lọ kóòtù fún bàbá yẹn nínú Quran pé wọ́n ní láti máa búra fún wọn sí pé because pé ẹ tó bá ti lè fi ọ̀rọ̀ mùsùlùmí tàbí ó dà pé ẹ tó bá kù ní òkè nínú Islam nǹkan kan yẹn tó wọ́n àlejò wọn ní láti ṣe búra fún wọn. Bàbá wa ní pé irú kan báyìí ò kì í ṣẹlẹ̀ ní pé nígbà tí ọ̀rọ̀ Kùránì ò kì í ṣọ̀rọ̀ nǹkan bí ogun ti dé báyìí. pé àwọn oníṣẹ̀ṣe kan tó bá fẹ́ ṣe pé bàbá wa sọ pé àwọn federal government bí wọ́n ṣe pé wọ́n lo Kùránì wọ́n lo Bible wọ́n fi ń ṣe búra fún àwọn náà máa ṣe ọ̀rọ̀ Kùránì láti máa fi ṣe búra fún wọn pé because kódà pé wọ́n fẹ́ kẹ̀yìn sí Muhammed pé àṣírí nǹkan tó wà nínú Kùránì kan pọ̀ yẹn ìyẹn lọ́ sì ń fà lọ sí ni bàbá yẹn wọ́n ṣáà ní pé òun máa sọ yẹn fún ọ̀yẹ̀ kan lè pọ̀ pé nǹkan fún òun gbọ́ rí nǹkan tó tún ṣe nǹkan tó tún fẹ́ máa ṣe nìyẹn o. Yorùbá ṣé ẹ ti gbọ́ tó ọmọ àti búra kalẹ̀ fún yàn ṣé ẹgbẹ́ kóòtù ni ẹgbẹ́ kóòtù lẹ́gbẹ́ wọn ni. kò dé Ògúndé o. kò yéèyàn kó tó wọn àbáyé fẹ́ máa ṣe ń sìn oúnjẹ tí wọ́n tẹ̀ fẹ́ so gbogbo ẹ̀dógún sí ni. sọ bá ti kó lè tí wọ́n fẹ́ kó lè kéwú sí i ó gbọ́dọ̀ búra kó tó wà nínú Kùránì tí ò dá kó gbọ́dọ̀ sọ síta. bóyá ó dà pé nǹkan tó ń rí lọ́rọ̀ MC bàbá ló fún àyẹ̀lá tó wà bẹ́ẹ̀ fi ṣe jù. MS bàbá. MC bàbá ló bẹ́ẹ̀. ó ti dójú ẹ̀ ń sẹ́yìn ẹ ṣe bàbá wa. ẹ ṣeun ìyàwó ó ti dójú ẹ̀ ń sẹ́yìn o ó ti dójú ẹ̀ ń sẹ́yìn o ọmọ Yorùbá ó ṣe ẹgbẹ́ tó bá wà yìí sọ ìyàwó amúláìkẹ́ yìí mi ní blọọkì ẹ̀yìn ṣé gbogbo àwọn àwòrán lé àwọn POS yẹn mo ti blọọkì gbogbo wọn èwo ló tún dún kí ló tún dún ọba agbóhùnsókè. ìyàwó ẹ ṣe ọ̀rọ̀ ní ṣókí ni so màá lè join lórí TikTok. àwọn wàsílà bí ọ̀rọ̀ lady yẹn
ẹ jẹ́ kí ṣe tẹ̀rí lédì yẹn tiẹ̀ ó fẹ́ scam àwọn olè gbà ló fẹ́ lè ṣe fáwọn àwọn mùsùlùmí ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n bá jẹ́ tí pípọ̀ Yorùbá àwọn ẹ̀ṣọ́ pé kò sí ọmọ Yorùbá tó máa dáwó fún and ọ̀rọ̀ kan wà tó sọ tẹ́ dìmú tó sọ wípé àwọn Kìrìsìtẹ́nì ó ń try láti expand fan base ẹ̀ sí àwọn àtẹ̀yàngàn tí ò tiẹ̀ gbà gan pọ́lọ́run wà ẹ mọ̀ àwọn kan tó wẹ́ pé they don't even have any religion àtàwọn Christian àtàwọn mùsùlùmí pé gbogbo kan dáwó fóun èmi kàn relating as a scam and everything that she's saying nobody should believe her period ọ̀rọ̀ ẹ̀yẹn ọ̀rọ̀ yẹ̀yẹ́ tiẹ̀ nìyẹn yẹ ká gbé yẹn sẹ́gbẹ́ kan ṣe rí Islam nílẹ̀ Yorùbá ó ti cast and the earlier the better fáwọn ọmọ Yorùbá ká tètè understand. Islam might be the only thing àti tó máa fẹ́ bring ilẹ̀ Yorùbá wá sílẹ̀ pátápátá. A ní láti stop religion yìí. Gbogbo di owó tí ń wake up to the reality of what Islam is all about. Bàbá kan tó ẹ̀ṣẹ̀ pé tán sì mò ń gbọ́ wọn náà lórí YouTube yìí. Mò ń gbọ́ wọn tí wọ́n pè wọlé tán ní pé wọ́n fẹ́ máa búra àbí? Wọ́n fẹ́ máa búra fún ọmọ kéékèèké. Tí ẹ bá wo nǹkan tí Islam dá dúró kọ́ máa bóbìnrin sùn ni. Débi wípé wọ́n máa pa àwọn èèyàn nílé ayé kan tún lè lọ máa bóbìnrin sùn lọ́run. That should tell you something. Ẹnu àwọn tó ń pé wọ́n tún lè máa bá obìnrin sùn lójú ẹ̀ ní ọmọ kékeré ọmọ 9 years old and all that. Even wọ́n máa ń sọ ní many shows. Google ní Iraq as 2025 as at last year. Wọ́n legalize pé kọ́ ọmọ 9 years old máa lọ ilé ọkọ ní 2025 ní modern day ní Iraq. So everything about this religion is the opposite of what Yoruba people are. Ẹ gbàgbé religion pé bí a gbé Christian ẹ gbàgbé ọ̀rọ̀ other religion. Islam is anti-humanity. Whether you want to take it, whether you want to like it or not, and no matter how good they present themselves, wọn ò nífẹ̀ẹ́ èèyàn. Ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n. So ẹ̀yin tẹ́ bá sì ń ṣe ìdá ọmọ yín lọ sí ilé kéwú, you are destroying the future of your children because àwọn ọmọ Yorùbá tó kù nígbà kí àwọn ọmọ yín kọ́ jẹ́ ọmọ àlè nílẹ̀ wa. So kẹ̀tẹ̀tẹ̀ máa gbọ́ etí yín kẹ̀tẹ̀tẹ̀ máa là á. So tẹ́ bá sì ń ṣe ìdá ọmọ yín lọ ilé kéwú tó sì kọ́ ọmọ yín kọ́kúkọ́ bó ṣe máa pa àwọn èèyàn tó ṣe máa darí àwọn ọmọ Yorùbá tó kù lórí burúkú yẹn wá sílẹ̀ wa. Ṣé ti understand? So the way the things are going in Yoruba land now, àwọn èèyàn wa kan á ti ń jí. 34805067114. We don't need it. Ṣé wá rí gbogbo àwọn tó ti ń pè àwọn màmá tó ń pè tí wọ́n ń kanra. Wọ́n tó understand wọn ẹ̀bùn wà lálẹ́ nífẹ̀ẹ́ yín. Wọ́n rí wípé it's not something that we're supposed to joke about. These people do not like, and ṣé wá rí ẹ má bínú last week kí sáyé sọ̀rọ̀ mi mo máa ti ń sọ mo dẹ̀ mo máa tẹnu mọ́ ní anytime tí máa ti pè lórí show yín. Àwọn ọmọ tán wá láti Mali táwọn bàbá wọn wá láti Mali ni o, Burkina Faso ni o, Cameroon ni o, gbogbo wọn yẹn ẹ sì máa padà síbi tẹ́ ti wá ni o. Ẹ máa padà sílé bàbá tẹ́ ti wá ni o. Ẹ ní wá sí ilẹ̀ wa kẹ́ wá da ilẹ̀ wa rú bí àwọn ọba yìí ṣe da ilẹ̀ wọn rú níbi tẹ́ ti wá. So our ọmọ Yorùbá ta jẹ́ typical Yoruba people when they are calling on your show I can feel their energy. Wọ́n ti fẹ́ nà mí. Kí lẹ sọ? Mo náà bá ti fẹ́ nà mí lẹ́ni. Ẹ má bínú màámi, ẹ má bínú. Ara ń ta wá ni because àti jí ni. Màámi àti jí ni. Àti jí èmi gan mo wà lára àwọn tó máa ń wà neutral tẹ́lẹ̀ neutral Yorùbá lèmi náà máa mo ní mentality neutrality but later mo wá very conservative now. Débi pé a guy was telling me tó fẹ́ máa bóbò mi àwọn kan wá láti ìlú kan àwọn darapọ̀ mọ́ Ondo mo ní no I call my family I dey get to know pé rọ ni gbogbo ẹ̀ mo ní má ever gbé gbogbo scam yẹn wá sọ́dọ̀ mi mọ́. I'm more conservative than before ẹ jẹ́ ká wà conscious. Ìyá mi you cannot continue to repeat the same mistake over and over again that is the sign of low IQ. Kí àwọn bàbá wo ní low IQ now. Tẹ́ bá dé ti rí ọ̀tá yín lẹ́ẹ̀kan ẹ believe wọn. Àwọn tó ń ṣe Islam nílẹ̀ Yorùbá fẹ́ fi Islam balẹ̀ Yorùbá jẹ́ ni o. Dẹ̀ ní gbà. Nǹkan tí mo kàn fẹ́ sọ ní Yorùbá mi máa ń ṣe lórí TikTok. Ní gbà ojú gbogbo wa ti là. Ẹ ṣe ìyá mi. Ojú gbogbo wa ti là. Ní kì í ó bínú tán ni. Tẹ́tẹ̀rẹ̀ tó máa ń wà neutral ni o. Bí èmi ìgbà kan mi náà máa ń wà neutral máa ní ẹ máa mùsùlùmí tó bá da. Irọ́ kan náà ni gbogbo wọn. Ẹ bá wa gbọ́ sókè sàn. Ẹ kú ètò ìyá mi Yorùbá. Yẹ́ta. Òun yóò ní a o. Àṣẹ Èdùmàrè. Thank God for image, Baba. Ìfawásílé. Ìfawásílé. Bẹ́ẹ̀ni. Ìyá mi, àwọn ọmọ káàrọ̀ òjìrè tá à ń gbọ́ ètò yìí. Ìfawásílé àpẹ̀tẹ̀ bí ayáfá. Nǹkan méjì ni àwọn àfáà fẹ́ lò ń bẹ̀ yẹn.
jihad àtẹ̀kíyà jihad àti tẹ̀kíyà. Jihad tó fẹ́ lò òun ni wípé wọ́n mọ̀ pé ogun olóòlù one of the òun ni ó gbé Ìbàdàn dúró. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ní Ọ̀yọ́ state wọ́n ti ń lọ́bì fún Sharia. Tá bá rántí àfáà kan tó kọ́kọ́ sọ̀rọ̀, ẹ máa rántí pé ìlú Ìwó ló ti kọ́kọ́ ti sọ̀rọ̀ lọ́dọ̀ Mufti. Jihad ni Fásilá wọ́n mọ̀ ọmọ ti jáde ni. Gbogbo káàdì tẹ́rí yẹn àwọn àfáà náà ló ẹ̀ tí ì tiẹ̀ tí wọ́n sẹ̀ǹdẹ̀ sí Fásilá. Wọ́n ti mọ̀ kó ṣe àti ìṣẹ́ ó ń bá Fásilá jà. Wọ́n gbé kámẹ́rà síwájú ẹ̀ pé àwọn ìyá wa tó jẹ́ mú. Tó bá sọ nǹkan báyìí tó bá sọ nǹkan báyìí wọ́n máa ẹ̀pù ẹ. Fásilá ò mọ̀ pé àwọn ìyá wa tó wà lábúrọ̀dù yẹn ojú wọn ti là. Ojú everybody ti là á gbogbo wọn ti gbọ́n gbogbo wọn ti padà sílé òun ò mọ̀. Ṣùgbọ́n àwọn ìyá yẹn àwọn àfáà yẹn sáré fi Fásilá create content ni ẹ ti mọ̀ fún wọn ní jihad wọn sálábí ni. Èmi á rọ ọmọ káàárọ̀ òjíire àti ọmọ Ìbàdàn. Brọ́dà wa àfáà kan tó ń pèrè lájìgìrì tó wà nílùú Ìbàdàn. Brọ́dà yìí ni kì í ṣe brọ́dà tèmi o. Brọ́dà àwọn ará Ìbàdàn. Gbogbo yín ń wò ẹ̀ ń wò pé ọmọ wa ni ọmọ wa ni. Àwọn ará Ìbàdàn ti ń collect. Wọ́n wo Mufti Ìwó ọmọ wa ni ọmọ wa ni. Ṣẹ́rí nǹkan tó dì sí Ìwó ń sìn. Ṣẹ́rí jọ̀gàngbọ̀nà tó dì sí Ìwó tó ẹ pé ó ti di igi burúkú sí ẹ tí ò rọrùn fún yín láti ké. Gbogbo kinní yìí ló jẹ́ ká mójútó. Nítorí àṣà àti ìṣe wa náà fẹ́ dojú ẹ̀ bolẹ̀. Wọ́n mọ̀ pé tọ́wọ́n bá kọ́ńkà wọ́n lè kọ́ lógún eléèlú. Ṣẹ̀ríà máa easy láti gbé wọlé fáwọn. Ó máa easy láti gbé wọlé fáwọn. Wọ́n fẹ́ dì sáàmù wa. Ìyá mi ká lè clear ara wa èmi á tún bá àwọn ìdílé olóòlù sọ̀rọ̀. Ẹ láti jẹ́ ká clear ara wa o. Tó bá ní kíkíní má dé court irọ́ ni o. Ẹ jẹ́ kó dé court ká clear ara wa o. Tẹ́bá ní kó dé court. Wọ́n ẹ̀ tí sì kíní yìí ni o. Wọ́n parọ́ fóun ni o kó lè clear ká lè wẹ kọ̀ọ̀kan ká lè mọ̀. Nítorí pé àwọn àfáà ojoojúmọ́ ni wọ́n ń gbé oríṣiríṣi tẹ́kníìkì jáde. Wọn ò dúró wọ́n ń lé wa wọn ò dúró. Nígbà tó pa bàbá Ògúndòkun àfáà mélòó lẹ́rí tó jáde. Nígbà tó ní wọ́n gba 400,000 ṣe ti rí pé gbogbo wọn fò jáde bí ẹyẹ burúkú. Bẹ́ẹ̀ni. Ìgbà tó ń pa àdúgbò ògùn tó ń gbé ọbẹ̀ sí bàbá ní ọrùn kẹlẹ̀ mọ̀ pé ẹ̀mí èèyàn kò jọ wọn lógún. Mr. Michael Oyedokun. Mr. Michael Oyedokun gbà tó pa àwọn mélòó lẹ́rí tó jáde o. Ọmọ ọmọ ìyá wọn ló pa Ògúndòkun. So wọ́n fẹ́ dì sáàmù wa àṣà àti ìṣe wa náà fẹ́ bàjẹ́ o. Nǹkan tí a fi ń jẹ́ ìran Yorùbá òun ni àṣà àti ìṣe identity wa nìyẹn. Nínú àṣà àti ìṣe la ti ní gbogbo ẹ̀kọ́ ìwà ìrẹ̀lẹ̀ ìwà ọmọlúwàbí tó ẹ pé kò sí tí ọmọ Yorùbá dé àwọn bàbá wa ní àwọ̀lúmọ̀tẹ́ ó mọ̀ wọn ara ẹ̀ ní. So ẹ má jẹ́ kó wọn àfa olórí burúkú ìkọ́ gba àṣà àti ìṣe wa o. Wọ́n ní kí olóògùn má jáde. Ṣùgbọ́n wọ́n ń lọ sí Saudi lọ́dọọdún wọn lọ ńlá kùtà jára tìwádìí tó ti pa kí Islam tó dé. Wọ́n ti ń pa kájà kí Islam tó dé wọn change ẹ̀ pé kọ́ ọmọ àwọn gàlàníà kan lọ fi máa yí ká. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire eléyìí àti ọmọ Ìbàdàn tó ti bìsàn tó ti fi ẹ̀sìn Islam gbélé ẹ lọ́wọ́. Ọlọ́run Olódùmarè òfin fúnyàn nílẹ̀ lẹ́ẹ̀mejì o. Ẹ̀ẹ̀kan ni Olódùmarè ń fúnyàn nílẹ̀ tó o bá ti maintain yẹn wọ́n máa gbalẹ̀ ẹbọn ẹgbàlẹ̀ Haúsá o. Yorùbá ṣe ń gbọ́. Àwọn ọmọ Ìjẹ̀bú káàárọ̀ òjíire ṣe ti rí pé eré òṣà Agẹmọ lásán náà fẹ́ gbé tó di wípé ó lulẹ̀ wọn bí àáfàá kan níjẹ̀bú mo ìtún sọ́dẹ̀ ní tó lóun fẹ́ kóbìnrin jáde ní ọjọ́ tí alágẹmọ bá lóun gbé ẹrù lásán dépòdépò alágẹmọ fẹ́ jáde wọn tí ìbí àáfàá náà rí kó lóun fẹ́ jáde Àwùjalẹ̀ gan jáde orú ẹ̀ ó pọ̀ lẹ́sìn ni o tó ń torí náà àwa ọmọ káàárọ̀ òjíire ìdílé olóòlù tí gbogbo yóò bá tí ìgbà ẹ̀sìn ìsìláàmù olóòlù ń ṣogún egún kékeré olóòlù ń ṣegún kékeré àwọn bàbá wa ní kò sẹ́ni tó fìjà ẹ̀wọ̀ èèwọ̀ ló ń gbèjà ara rẹ̀ ẹ jẹ́ ká wẹra wa mọ́ nítorí pé egún tó látọ́ pọ̀ wọn òyìnbó máa wò tó máa wálé nítorí ẹ̀ ni láìpẹ́ láì jìnnà nítorí àwa tá máa gbé àṣà wa dìde yìí àwọn ọmọ orúkọ yà á ti gbé ẹ má jẹ́ kọ́ wọn olórí burúkú tó wá láti Mali Senegal oró akéwùgbà gòdù
Mali níran bàbá ẹ̀ ms bàbá ti gbé jáde ìran bàbá ẹ̀ Mali ni. ó wà lórí Google kò yẹ ó ṣe ọkàn. bẹ́ẹ̀ni kaula Senegal ni ìran bàbá wọn Senegal ni o ìmáàmù Ọ̀fà Senegal Mali ni gbogbo wọn ti wá o. ẹ má jẹ́ kán ba àṣà àti ìṣe wa jẹ́ ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká dáàbò bo identity wa nítorí àwọn òyìnbó tí wọ́n ń wá tọ́rí pọ́ọ̀rì jìnnà wà nínú nǹkan wa ni o. tó bá yẹ pa parọ́ sí ni wọn ò ní wá o. nítorí pọ́ọ̀rì jìnnà tọ́wọ́ bàbá wa ti gbé òótọ́ inú wípé ẹni tó bá dá fáìké aṣọ ẹ̀ máa pọ́n ni ẹni tó bá fi ewì àtegbó parọ́ aṣọ ẹ̀ máa ya lẹ́yìn ọrùn ni ó dẹ̀ yìí ṣẹlẹ̀ dé dídọ̀la kò sí rọ́ńbẹ́ tó ń torí náà òótọ́ ọnú òun la fi ẹja dáàbò bàtà àti ṣe wa o ẹ̀yin ìdílé olóòlù fásilá ńlá ti jáde láti sòótọ́ everybody ló ti gbé mi náà gbé sínú ẹ̀ precious Joel ló wà nínú àkáǹtì yẹn ẹ̀jẹ̀ parọ́ wọ́n lè lọ edit ẹ̀. ẹ jẹ́ ká pé opay kan gbé fásilà òun tó ti bàrán lórúkọ jẹ́ èrò èmi ń sìn mò ń bẹ̀rù láti send owó sí opay báyìí sìn. opay tẹ́ bá ń gbọ́ ètò yìí ẹ pé fásilà kó wá já ẹjọ́ nítorí pé ó ti borúkọ yín jẹ́ all over the world. ọmọ Yorùbá wà lamẹ́ríkà tó ń send owó through opay ọmọ Yorùbá wà ní Canada tó ń send owó through opay so definitely èèyàn kan ti wà peter kanti ẹ gbéra yín dìde ẹ gbé fásilà ẹ pè sílé ẹjọ́ ẹ jẹ́ kó clear yín. so opay account kò sí kí ọmọ nìyẹn o. kò sí kí ọmọ o ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ bá wa ráìtì opay o kó wá clear ara ẹ̀ lára fásilà o ẹ má dáwó fún fásilà o olè ọmọ ọ̀pọ̀ ní fásilà o kì í ṣe ẹni tẹ́ lè dáwó fún o ó máa gbowó yín ni o ẹ má dáwó fún ọgbẹ ibi òṣì tó gbẹ yẹn kó lọ. náà àwọn àáfàá ló ń bẹ̀ ọ́ kì í ṣàwọn ọmọ Yorùbá ló ń báwí àwọn ọmọ Senegal àwọn ọmọ Mali ló ń báwí kì í ṣàwọn ọmọ Yorùbá. àwọn náà ni kó máa bẹ̀ ọ́. ẹ ṣeun gan báwo. àwọn ni kó máa bẹ̀ ọ́ ọmọ káàárọ̀ jíjẹ ẹja àdìdẹ ẹja dáàbò ìṣèwà identity. ẹ ṣeun gan. so lára àtàwọn alátọ wa ètò ìyá mi ètò òun dúpẹ́ o. ṣe ti rí nísìn mami ti bọ́ta wọ́n ní èèyàn 3 kìíní kan ló ń wà wọ́n lè yàn 138 ẹ bá wa ló tẹ̀ tó ń pọ̀ lórí show yìí. mo rí pé àwọn èèyàn wà active mo pé àwọn èèyàn kọ comment bẹ̀tẹ̀ má yẹ kí comment yín kó distract yín débi pé ẹ̀ ní bá wa tẹ̀ tó ń pọ̀ lórí show ẹ bá wa like ètò yìí a ní ìdí tó ń pọ̀ yín ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. ìyá mi Yorùbá wì. bàbá mi. ẹja lé gbogbo àwọn Fúlàní kò ní Kwara ká gbà lúwà padà. Ọlọ́run àṣẹ rọrùn wẹ́rẹ́ ni. gbogbo àwọn ọmọ Mali ló wà ń bẹ̀ èmi ti gbé Mali rí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí. ṣẹ̀rí Mali náà ní èdè oríṣiríṣi pọ̀ táwọn Fúlàní Mali àwọn olówó tó dá Mali tẹ́ bá dé Senegal ẹni mo parọ́ kan fún yín aṣẹ́wó ní ID card ní Senegal. aṣẹ́wó ní kíni. ID card. ní Senegal. tí wọ́n dẹ̀ ń san tax ẹni mo parọ́ kan fún yín tẹ́ bá lẹ́ tó wà Senegal ní ẹnìkan parọ́ kan fún pèsè orí ètò. Senegal ìlú bàbá wọn tó máa ń ṣe síkìrì fún. mo ní aṣẹ́wó wà ní Senegal tí wọ́n ní ID card tí wọ́n dẹ̀ ń san tax fún gọ́ọ̀mẹ̀ntì. so wọ́n legalize aṣẹ́wó ní Senegal. yes Senegal ti ń ná Mastercard kọ̀ọ̀kan kó tó di pé Nàìjíríà mọ̀ tó jẹ́ Mastercard. ṣàgbé France ló colonize wọ́n tàn wọ́n ní Senegal ó ṣe lẹ́sìn wọ́n máa tẹ́ bá wọ train ní ìgbẹ́ wà lọ́dọ̀ yín Europe náà wà tẹ́ bá wọ train láàárọ̀ ẹ̀rọ àwọn Senegal tó máa gbé tẹ̀síbí àbí tó máa gbé tó máa ká ẹ̀ tẹ̀síbí náà ń pè àbí. tẹ̀síbí náà ni. ó máa wọlé báyìí lójú títí tó bá ń gbé dání lọ ní Europe bíi bọ̀tí rọ ni ẹ gbogbo apá wọn gbogbo ìgbàdí wọn ìfúnpá ló tó. ìfúnpá ìgbàdí ìbàjọ́ ń kírun ni àjọ máa lọ kírun ni. ṣẹ́gẹ̀ tó wọ́n ń tan àwọn èèyàn ni tẹ́ ẹ bá yọ tó bá borí pẹ̀lú jáàbù ẹ ló fi máa wá dóko mo sọ̀rọ̀ láti lo ìdẹ́ lórí ètò yìí ṣẹ́gẹ̀ tí kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn Islam the same tẹ́ bá lọ sí Mauritania èyí tó máa borí but irọ́ náà ń pa. ẹ má jà tán ra wa. irọ́ náà ń pa. àwọn olùtàwọ̀ gbé mi. tẹ́ bá dé Côte d'Ivoire the same thing bẹ́ẹ̀ dé Niger the same thing wọ́n fi tàn àwọn èèyàn. tẹ́ bá wo Nàìjíríà dáadáa àwọn tó jẹ́ ọmọ Fúlàní wọn ò ní ṣe wọn ò ní tọrọ owó ọmọ Haúsá ló máa tọrọ owó. gbogbo wọn ti lo àwọn Haúsá. wọ́n ti lò wọ́n. bẹ́ẹ̀ ẹni tó bá tó lọ sí Èkó lébùté mẹ́ta ọdún ẹ̀ka ló ṣùgbọ́n kò bẹ́ẹ̀ lébùté mẹ́ta.
táwọn àtọ́tọ̀rọ̀ bá Kano street wọ́n ti kọ́ wọn kó Kano street wọ́n ti kọ́ wọn lọ sí yẹrí ẹ̀ náà wà ń sìn. ok tẹ bá rẹ tó ráì láti lọ máa san owó tó ẹ kó lọ béèrè kò rí fúlàní ẹyọ kan gbọ́n tẹ bá rí bẹ́ẹ̀ Haúsá ni other tribe from the north. wọ́n ti gé mi lọ́wọ́ gé wọn lẹ́sẹ̀ gé wọn lápá. bẹ́ẹ̀ ni mo rí bọ̀wọ́ kan tí mo pàdé bọ̀bọ̀ kan báyìí ní ibi lóko tó rò bí business center wọ́n á sọ fẹ́ tó di business center yẹn pé ọ̀gbẹ́ni tó jáde nínú kíní fúlàní nìyà ó ní bẹ́ẹ̀ ni sà ó ní fúlàní ni ó ní bọ̀ sí fúlàní from Nigeria ó ní pilot school ló lọ níbí. pilot school ló lọ bọ̀ sí fúlàní from Nigeria. èrè pé àwọn Haúsá máa ń sọ pé tẹ bá rí ẹni tó wà ní north àbí ẹni tó wá láti north tó wà ní scholarship kò ń ṣe Haúsá fúlàní ló máa jẹ́. kò wọ́n ti tẹ orí àwọn Haúsá mọ́lẹ̀ the same thing náà fẹ́. wọ́n fẹ́ ṣe fún wa ńlẹ̀ Yorùbá. ká jẹ́ kí orí wa pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ Nàìjíríà tí wọ́n ń ṣe ọmọ Nàìjíríà mo fẹ́ parọ́kọ̀ fún yàrá mi gbogbo ibi tí wọ́n ti ń ṣe owó ní Nàìjíríà ní ilẹ̀ tán bá pè nílẹ̀ Nàìjíríà kò sí Haúsá ẹ̀kọ́ tó ń ṣe ká ṣe owó bẹ́ẹ̀ gbogbo wọn they are from Nigeria Republic. gbogbo wọn náà ṣí ṣọ́ọ̀bù sí náà ṣí ọ́fíìsì sí CMS lẹ́kọ̀ọ́ they are not Nigerians gbogbo wọn ló ní ID card Nàìjíríà gbogbo wọn lẹ́ni NI Nàìjíríà torí pé àwa gbọ́ èdè wọn àwa ṣe mọ̀ yàtọ̀ àbáwọn gbé la ṣe mọ̀ yàtọ̀ ẹ jẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn àwa Yorùbá àní ẹ̀sìn àní àṣà àti ṣe. bọ́lá ń dẹ̀ ṣe dá wa pẹ̀lú ẹ̀ní òun la dẹ̀ fi jẹ́ òun la fi yàtọ̀ ní gbogbo àgbáyé òun la ṣe ní oríkì tó sẹ́ tó lóríkì. kò sẹ́ tó lóríkì wà ní pẹ̀lú àmì sórí la ṣe ń fi àmì tó jẹ́ àmì tó ní mẹ́nì ìlú alásìnàbá ìlú ó máa sọ nǹkan tá a bá fẹ́ àwa nìkan ní gbogbo àgbáyé mà. Yorùbá nìkan ní gbogbo àgbáyé ló lóríkì. ní gbogbo àgbáyé náà ní àwọn ìdílé Yorùbá ni nígbà ṣe parọ́ máa yẹ ìlú bíi máa yẹ ní bíi 12-13 countries gẹ́gẹ́ tí mo dẹ̀ gbé ní kí bá ká kọjá bẹ́ẹ̀ ká gbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sọ Burkina máa sọ fún ìgbà yẹn bẹ́ẹ̀ sọ Mali máa sọ fún bẹ́ẹ̀ sọ Niger máa sọ bẹ́ẹ̀ sọ Côte d'Ivoire máa sọ pé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn èèyàn wa kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn èmi exercise sọ̀rọ̀ kan short bí tí mo ti ń ṣiṣẹ́ bọ̀bọ̀ kan bẹ ọmọ Morocco ni so ó wá sọ fún mi pé ibikíbi tí àwa sọ̀rọ̀ nípa ẹ̀sìn lítù nǹkan bí lọ́nà pé ṣé Christian mi ní mo ṣe kankan mo ní Ifá ni ó mọ̀ nǹkan tó ń pè ní Ifá mi lókè máa gbé jáde lórí gbogbo wa ni ó ní ó dáa pé òun ti rí kíní ire òun ní good. ní kí ẹ má gbàwé èèyàn wọlé tí wọn bá ti ṣe tó bá ti send àtìmẹ́mà kan report page mi please àwọn ọmọ wèrè yẹn wà níbí à ń gbọ́ ní sà. ṣẹ́gẹ́ jáde ó láti máa sọ wípé ọmọ Morocco ni ó rí kí lọ gbogbo ibi tí ẹ̀sìn Muslim wà ní gbogbo àgbáyé pé ìjà tó dúró máa wà bẹ́ẹ̀. ó ní òkè kí n wo Europe tá a jọ wà yìí sí ó ṣe mo rí kí wọ́n Christian kàbí Muslim kan bára wọn jà nínú nígbà sí. ó láwùjọ táwọn ṣe ọmọ Morocco ó ní èdè táwọn sọ ó ní èdè ní Quran ó ní kò ń ṣe èdè kì í ṣe religion ó ní Arabic language èdè ní religion ó lédè ní kò ń ṣe Arabic ó ní kò ń ṣe religion ó ní bí kò nǹkan tó lọ́n dá àwọn pẹ̀lú nìyẹn èdè wọn ni Ọlọ́run ò dá èdè ní ìsìn lẹ́nu so ó ní nǹkan táwọn máa sọ nìyẹn nǹkan táwọn dẹ́ máa fi kọ ìwé nìyẹn ó náà fi kọ ABCD. ó dà ẹ ṣe ń gan ọba ká tún gbẹ́kẹ̀lé lómi ẹ ṣe ń gan ìyàwó Victoria ṣé pilot nìyí ni ṣe rí nísìn ẹ wo ẹwà tí Yorùbá ní àwa nìkan ní gbogbo àgbáyé la ní oríkì ní gbogbo àgbáyé o àwa nìkan la ní identity á jẹ́ pé àwa gangan làwọn òyìnbó wò tí wọ́n ṣe ń ṣe ID card no ẹkàn bá mi wò ó Yorùbá ló máa fi pé ọmọ òjò ọwọ́ máa rólú owó ẹ tí mo fi tó ti wá Yorùbá ló máa fi pé ọmọ olóyè kìíní kan tó máa fi tó ti wá so ID táwọn òyìnbó ipá ṣe fún wa à ń ṣe wípé ara pé Yorùbá ní oríkì àwọn la ní identity á ti pé òun ni wọ́n kọ́ tí wọ́n fi ń ṣe ID ẹ ráyè wa. Yorùbá wo iṣẹ́ ọ̀rọ̀ tí màá yẹn sọ mo tún fẹ́ hà dìmọ̀ tẹ́ bá lọ sí Nigerian embassy àwọn Fúlàní náà kún bẹ́ẹ̀ o. I know. So mo kàn tún fẹ́ pé bàbá tó kọ̀ yẹn wọ́n correct mo kàn tún fẹ́ hà dẹ̀ mọ́. àwọn náà wà ní Nigerian embassy lọ́dọ̀ wa gan bíbí agbára Ọlọ́run ẹni bá ti wọ́ tẹ́ bá ti pè yẹn bá wa gbé kọ̀ lọ́wọ́ kó má yẹ kó máa pẹ́ dákun lórí ọ̀lọ́ bá gbóhùn sókè. yàrá mi Yorùbá. ẹ ṣeun sà. ẹ ṣe mo kàn fẹ́ dá sórí ọ̀rọ̀ yẹn ní ṣókí náà. ẹ bá wa dá sí pàápàá sàn. ẹ rí èmi tẹ́ ń wò yìí bẹ́ẹ̀ náà ṣe Kùránì lẹ̀ náà kí o torí mo rí gbà tí ẹ̀ ń gbé jáde ní
a máa tọ́jú ọdún mẹ́ta. Èmi náà kéwú but láti bí ọdún 7 sí 8 ni mo ti ń ronú nípa ẹ̀sìn Islam yìí tí mo ti rí àwọn àṣìṣe mi ń kírun mọ́ bẹ́ẹ̀ ṣe wò mí. Kí ló dé? Ọmọ kàyínà dínà yín dẹ̀. Iná dínà yín dà láyà Ìsìlámù. Nínú philosophy ideology anything tá a bá ti ń pè ní ẹ̀sìn ideology èrò àwọn ọ̀kan ni. Wọ́n máa ń bẹ́ẹ̀ ni èrò ni o. Èrò ni wọ́n máa fi ń control mindset ni ṣe pé nínú èrò nǹkan mi èyí tí àwọn fẹ́ yẹn òun lè máa follow bó ṣe rí gan nìyẹn. They use it to change the mindset of the people. Èmi ti rò pé àwọn ẹ̀sìn méjèèjì tá a sì mo ṣe bọ́ lórí ti wá sí lórí ti àga torí tá a bá sọ pé wá sí ṣíà ni. Àga ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣíà bẹ́ẹ̀ ni ṣíà bábà. Ṣé rí àwọn pípù yìí wọ́n fẹ́ gba ilẹ̀ wa. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa at all cost. Tèmi dẹ̀ mọ̀ pé kò lè ṣeé ṣe. Ẹ̀gbá lèmi abẹ́ ọmọ sáúnsáún lèmi ẹbọ la fi tẹ ilẹ̀ wa dó kò sẹ́ni tó lè gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Wúlò ní ilẹ̀ wa. Gbogbo àwọn tẹ́ rí yẹn wọ́n lè bí wọn síbi kí wọ́n máa sọ Yorùbá. Àmọ́ wọ́n kàn bí wọn síbi wọ́n sọ Yorùbá ni. Ìran wọn kì í ṣe Yorùbá tó ti fẹ́ kì í ṣe Yorùbá. Torí ọmọ Yorùbá ó máa ní oríkì ó dẹ̀ máa ní òòṣà tí wọ́n ń bọ láti ìdílé wọn. Irú àwa ń sìn láti 5th generation wa Ọbàtálá à ń bọ̀. Tẹ́ ń gbọ́ mi bàbá ìyá Yorùbá wù mí. À ń gbọ́ yín sà. Òòṣà yẹn ò dẹ̀ parẹ́ báwo tẹ̀ ẹ̀ ṣe àwọn tó ń ṣe sì ń ṣe gbogbo alájẹjọ ń ṣe ẹbí pọ̀. Torí ẹ̀ Wàsílà yẹn wọ́n ti rí pé ó láìpẹ́ owó. Business ni. Bí àmìra. Bẹ́ẹ̀ ni wọ́n ti rí pé ó fẹ́ràn owó. Ẹ̀yin náà gbọ́ orúkọ ẹ̀ interpretation. Kí Adé tí ò kíá. Adéọlá tí ò kí ẹ̀. Tí ò kíá ẹ̀ ṣe jẹ́ ni ó tẹ̀ ló ń bá mi jẹ́ orúkọ. Tí ò kíá. Tí ò kíá mi owó yìí o. Dandan lówó. Ṣé mo fẹ́ ṣe yìí o? Ó lè yọ sí kó ó lè yọ sárùn ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ mi ò wọ́rì. Ẹ ṣe bàbá ẹ ṣe sà. Ẹ jẹ́ ká nẹ́tíwọ̀kì yìí gan ó ṣà ń lọ bọ̀. A máa gbé kọ̀nìyàn méjì sí a máa wá lọ sí nǹkan tí àwọn ọmọ wèrè tí wọ́n ń ṣe fún wa ńlẹ̀ Yorùbá lẹ́yìn bàbá wa yìí. Kẹ wá wo bí wọ́n ṣe bóyá fẹ́ ba Èkó jẹ́ ibẹ̀yẹn la máa lọ nísìn. Bàbá yẹn bá wa gbóhùn sókè láàrin ìṣẹ́jú méjì bàbá mi má bínú sà. Hello sir. Ẹ̀mí ògùn náà á dà fún mi ọ̀rọ̀ méjì pé mo kàn fẹ́ sọ. Okay sir. Òkìní ó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká máa yan Ọlọ́run lógo pé àgbà Yorùbá nation ní 2022. Àdúpẹ́ fún gbogbo rẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìmọ̀ ìkíní. Ìkejì mo ti sọ lórí show ẹ many times. Mo ti sọ pé Yorùbá àtọlọ́run ló lóríkì kò sẹ́ni other person ní gbogbo àgbáyé. Ọlọ́run àti Yorùbá nìkan ló lóríkì kò sí anybody. I'm telling you. Akíkí. Ele máa ṣọ́ọ̀kì wọ́n máa ṣọ́ọ̀kì. Yàtọ̀ sí tèmi yàtọ̀ sí nítorí Ọlọ́run kò lóǹkà olókọ́ gbogbo ẹ̀. Ṣé ẹ rí àwọn onímọ̀lé wọ̀nyẹn? Iná Ọlọ́run tí máa jó wọn, iná jó wọn lọ́wọ́lọ́wọ́, gbogbo ètò tó wù kí wọ́n máa dá. Iná ìṣọ̀pọ̀ náà máa fẹ́ ju gbogbo wọn pátápátá láìpẹ́ yẹ kọ̀ọ̀kan. Yes. Gbogbo ọgbọ́n tí wọ́n fẹ́ dá wàhálà nílẹ̀ Yorùbá, orí ara wọn náà máa fi gbé. Àṣẹ. Báwa ṣàṣẹ. Tó bá yẹ pé ẹgbàá kìíní báwọn lórí burúkú ìgbà tí dá wàhálà ńlẹ̀, ìjà ẹ̀sìn láàbá máa jà lọ́wọ́ right now. Okay, abẹ́má gẹ́rẹ́ ara wa bí ti Sudan. I'm telling you the truth. Kí ẹ rí pé Akíntóyè yẹn, Ọlọ́run á dẹ́rìn bàbá yẹn sí àti Sunday Igboho. Àṣẹ àti gbogbo wa náà àṣẹ. Wisdom ni wọ́n lò
wọ́n fi kíní yẹn sílẹ̀ ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wọn àtẹ́lẹ̀ yìí di tún ẹ jókòó ẹ bínú núrò. ẹ yẹ ká dìde ká máa yin ọlọ́run lógo ọlọ́run ló nìjẹ́ ó ń this battle is mine òun lọ̀rọ̀ Yorùbá o. So àwọn kan wà tọ́lọ́run nífẹ̀ẹ́ nílẹ̀ Yorùbá tó ń gba àdúrà wọn ló gbà lórí ilẹ̀ Yorùbá o. Adúpẹ́. Ọlọ́run adájọ́ sí God will be with you and that's what I have to contribute to you. Ẹ ṣeun bàbá mi ṣe rí ẹ̀yin gbogbo ọmọ Yorùbá pátápátá mo fẹ́ fi Ọlọ́run ọba bẹ̀ yín èmi mo sọ pé Yorùbá Wuyì tí máa ṣe show lọ́wọ́ ẹ̀ tí wọ́n fẹ́ lo show mi tẹ́lẹ̀ gbé sórí page ẹ má tọrọ 2k ẹ máa lo show mi ẹ máa lo lọ́fẹ̀ẹ́ mo wá ní ó ní ẹnìkan mi tí fẹ́ bú ẹ nísìnyí ọmọ kan mo wá comment lórí page ẹ mo lọ comment lórí page ẹ ní àná àwọn ìyá kan pè mí pé Yorùbá Wuyì pé èmi o tó bá ti ń gbé ọ̀rọ̀ ẹ máa lo negative ó gbé ó ní wọ́n ti cancel ìwé ẹkùn ó dẹ̀ gbé fídíò mi síbẹ̀ ó wá ní wọ́n ti cancel ìwé ẹkùn kó lè bá fi get followers ìkan náà gbé fídíò mi ó ṣe lóyún Sunday Igboho tó lè tí ọ̀tá ẹ̀ ń sunkún ṣe rí gbogbo èyí tó bá ti di wípé wọ́n lo negative word tí wọ́n wá tẹ̀ nípa Sunday Igboho nípa ilẹ̀ Yorùbá nípa ìró ẹkùn tẹ́ bá ti rí fídíò yẹn tẹ́ bá wá click on it tẹ́ bá wá pé Yorùbá Wuyì pé fídíò mi lẹ́nu yẹn gbé síbẹ̀ number 1 ẹ report page ẹ nìyẹn kò ń ṣe page mi even ẹnìkan kọ sí comment section yẹn èmi náà tún wá lọ kọ́ láti àná mo ní kó pé fídíò mi wálẹ̀ ó gbé wálẹ̀ mo rí pé fídíò Èkìtì ló gbé lẹ́ni ó lè máa wò mí o ní 8 máa pọ̀ bàbá Èkìtì àti gbogbo tó ń gbé fídíò pátápátá nínú Yorùbá nation pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni ẹ́ ọ̀tá ìṣerere ilẹ̀ Yorùbá ni ẹ́ ẹni fídíò mi tó bá ti gbé màá lọ bẹ̀rẹ̀ láti day 1 tó ti ń gbé fídíò mi màá report gbogbo fídíò yẹn pátápátá tó bá lọ change thumbnail tó gbé sórí page yẹn màá report gbogbo fídíò mi tó ti gbé lórí page yẹn your page is coming down màá pọ̀ bàbá Èkìtì màá pọ̀ gbogbo tó sọ̀rọ̀ nípa Yorùbá nation tó ti gbé show wa tó wá fi ń bú olóyè Sunday Igboho ọ̀hún tó fi ń tọ́ àtàkò ìwé ẹkùn obìnrin dẹ̀ ní ẹ́ mo fún ẹ ní 24 hours mo wá búra fún ẹ after 24 hours tí o bá change thumbnail yẹn tí bá report page yẹn kò ní ọmọ àlè kò sí àfẹ̀mí Yorùbá Wuyì tí bá wá pe meeting fún gbogbo àwọn ọmọ Yorùbá àwọn tó sọ̀rọ̀ Yorùbá nation kó report fídíò wọn tó ti gbé kò ní ọmọ àlè kò sí àfẹ̀mí tí mo jẹ́ Yorùbá Wuyì mi ní ẹ má gbé show mi ò gbowó mo sọ fún ipá ọ̀fẹ́ ni ẹ máa lo show mi wọ́n wá lo show mi wọ́n wá fi against ilẹ̀ Yorùbá ogún fẹ́ pa ẹ́ ni ó fẹ́ sori burúkú ni má jẹ́ wọ́n ẹ lépè o má jẹ́ kí n ṣe èpè fún ẹ o tí má ṣe èpè fún ẹ tẹ́ máa ta o wàá gbé fídíò mi wọ́n fi bú olóyè Sunday ẹmọ Igboho ṣá wàá gbé táìtù wàá thumbnail tí ò dáa wàá gbé sóbìnrin dẹ̀ ní ẹ́ ó dẹ̀ fẹ́ jèrè má yẹ kí n júwe owó tó wá kalẹ̀ YouTube kó tó wá fi ṣe fún ẹ o ẹ bá mi gbóhùn sókè sà. ó lè fi tó bá fi dín pọpọ́ọ̀fù náà kó. tẹ́bá ti rí any page tí wọ́n ti gbé orúkọ wọ́n gbé fídíò mi ẹ ní ìṣọ̀tẹ̀ gbé fún mi ẹ máa bá wọn report rẹ̀ lórí burúkú. ṣe rí ọmọ yẹn wọ́n ní gbogbo igi kọ́ là ń gùn gbogbo igi kì í ṣe gbogbo igi là ń gùn. òun wá rò pé bóyá. I'm gonna strike the page. I will strike the page. òun rò pé tó ń bá mókùn lórí igi ọ̀gẹ̀dẹ̀ òun lè kún yé yín. ẹ wá wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kán lọ́kọ̀ ṣàánú mi ni akógbá gold mo gbà kan gbé gbogbo ara lé Ọ̀gbẹni yẹn. tí má ti rí tó yẹ pé kò ń sòótọ́rọ̀ bàbá tó dá kan yìí lẹ̀ ìgbà tí bàbá yẹn wà láàyè kí ló dé tọ́hún ò lè máa gbégbèsè láti gbà yẹn. so àwọn ọmọ náà tún wá bẹ̀rẹ̀ yìí ọmọ yẹn ò tí ì rí nǹkan kan o Ọlọ́run gbọ́ kò rí nǹkan kan bàbá kábíyèsí o bàbá mi láti lọ́dà bàbá kò jẹ́ pé bàbá tó ní sùúrù ni tó yẹ yín gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn Mr. Bobby ló rọ́kọ́ já mi sí kinní yẹn pé àkáǹtì yẹn àwọn ti wò ó Nàìjíríà kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ orúkọ yẹn tó wà bẹ́ẹ̀ bóyá bí orúkọ ọmọ ìbí ní bí Precious àbí kankan tó wà lórí àkáǹtì yẹn. Precious.
ìrọ̀wọ́ ló wà ń pa sí ọmọ pa ṣeré wọn. ẹ wá wo gbogbo ráhùn tí gbogbo wọn sọ ìjọba akókòkàdéèdè náà jáde àwọn wá ẹ̀fẹ̀ àwọn kan lójú títì wọn tó bá di Sunday àwọn aládùúrà kan wọn á bọ́ sójú títì wọn á ṣe kinní kan ọ̀rọ̀ kan tí màá yẹn sọ tí mo rí pé tí mo ní kó gbẹ̀yìn ẹ̀ sọ̀run nìyẹn tẹ́ ẹ bá ti wá nǹkan tẹ́ ẹ bá mọ̀ pé àwọn èèyàn ti mú yín mọ́kànnà ẹ máa wá àwọn nǹkan tẹ́ máa fi sọ̀pọ́ọ̀tì pé kì í ṣẹ́yìn nìkan wọ́n náà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ dẹ́nu náà ó jọ mọ́ ọ̀rọ̀ nǹkan tí gbogbo ayé pariwo lé yín lórí ṣé kò wá tán sìn gbogbo àbọ̀ ẹ̀ sìn níbo ni a kó ìgbà gbòdì fẹ́ fojú sí báyìí. ẹ wo ẹ má máa fún popularity lórí péjì mi ìjà máa fáwọn gbogbo wọn kọ́tà máa fi ìfẹ́ kàdá kan lórí péjì mi. ẹ wo gbogbo àwọn ọ̀rẹ́ àwọn tó kàn ṣe Nàìjíríà a ní ẹ wo àwọn ọkọ̀ kọ́tà tó máa pariwo bàbá Tinubu lórí nì ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yẹn kó tẹ̀ ṣe kì í ṣèyẹ kan wọ́n máa ní kan ṣe kan fèèyàn kan ṣe sáàpù yẹn kan olórí máa fi ṣe sáàpù àbí kán kó ogun wọn kán kó wọn lọ sí orúkọ ẹ̀ kán máa lọ fòkúta ẹ pariwo kó àwọn ẹ̀rí àwọn èèyàn tó fẹ́ ṣiṣẹ́ ẹ kó wọn ẹ bá ti kó wọn kán máa lọ fún wọn gbá títì káàkiri sí ọdún kan lẹ́yìn tó máa ṣe gọ́ọ̀mẹ̀ntì sàn bóyá orí wọn á pé gbogbo ìfún wọn ń wé sí ẹnájì wọn lórí kinní yẹn bí gọ́ọ̀mẹ̀ntì kan kó gbogbo wọn kọ́ máa lọ fún wọn gbá títì àti ti rí òṣìṣẹ́ nìyẹn. ẹ jẹ́ ilé ẹ̀yàn wa jẹ́ ṣe báyà ìdí àbúrò wa gbogbo àwọn akẹ́rù tọrọ ọjọ́ ní kó wọn kọ́ máa lọ fi wọ́n gbá títì àbí kọ́ máa lọ bá wa fọ́ọ̀kù tàbí fún wa. gbá títì àti ti rí òṣìṣẹ́ èyí tó bá ti gọ́ọ̀mẹ̀ntì fọdún kan àbọ̀dún mẹ́ta méjì bàbá àfilẹ̀ kan tó bá ti kàn tí ó ti padà sí tó ti ń bọ̀. kọ́jẹ́ bí ti bọ̀ kí bàbá tó fún wọn. láwọn èèyàn tó máa ṣiṣẹ́ Nàìjíríà èyí gbogbo tó ń wéṣẹ Nàìjíríà yẹn kí wọ́n gbégbèsè gidi lórí ẹ̀ èyí tó ní tàìrí lọ fi wọ́n kó òkúta yẹn mi ò rí sí kókó àwọn sójà pẹ̀lú wọn kọ́ máa lọ fi wọ́n gbá títì káàkiri tó máa ṣe fọ́dún méjì sí yẹn á da gbogbo ìfún wọn ṣe lọ́ fi wọ́n ṣe kinní yẹn. mo mọ̀ wípé ìwọ tó ń lo fídíò mi yẹn mo mọ̀ pé o wà ní orí péjì mi wọ́n máa wò báyìí o ti rí comment section people are now asking for your kí lórúkọ ẹ̀ for your orúkọ péjì ẹ̀ àwọn máa fọ orúkọ péjì ẹ̀ títà nísìn kó tó 2 hours péjì ẹ̀ máa wálẹ̀ but èmi ò ní tètè forúkọ ẹ̀ títà because èmi tètè bínú tó tí mo bá bínú mo kì í wẹ̀yìn so mi tètè báyàn jà èmi ò tètè jà. ọ̀dọ́ ìyá mi. màá mú ẹni sùn mo tún wá sí péjì ẹ̀ mo tún wá comment ìyá kan tó kọ síbẹ̀ pé Yorùbá wuyì ẹ máa lo irú táìtù báyìí mo tún wá sí péjì mo tún wá comment pé kò gbọ́ táìtù yẹn kúrò kó yọ òṣì ọ̀rọ̀ tó sọ pé wọ́n ti tọ́pìnì yẹn kó yọ kúrò àbí kí ló máa ń pè é tọ́pìnì náà ni ṣùgbọ́n àwọn tí ń bèrè péjì ẹ lẹ́yìn eléyìí wo jẹ́ kí ìyàwó kan wà níbi màá jẹ́ kó yí ẹ ń sìn mo lè strike péjì at any time torí mi bá gbóná sí ẹ o gentlewoman day ọgbà day máa ń bá a gbóhùn sókè. ẹ ló ìyá mi ẹ kú ọjọ́ mẹ́ta. yes ma. ṣé dáadáa lẹ wà ọ ẹ kú iṣẹ́ takuntakun o. yes ma. Odùduwà gbè yín kò ní gbà wọn ọ̀dàlẹ̀. àṣẹ ìṣègùn àgbà. wá sọ́lá tán